kò sí oye kò sóhun tójú òní rí mo ní kò sí yé kò sóhun tójú òní rí àìrìn jìnnà lára bùkẹ́ ọ̀kẹ́rẹ́ ò bọ́dẹ̀bọ́dẹ̀ bò ààrẹ ràn tó súnkè kò sí yé kò sóhun tójú òní rí àní kò sóhun tójú òní rí o kò sóhun tójú òní rí ẹgbọ́ ò àìrìn jìnnà lára bùkẹ́ ọ̀kẹ́rẹ́ ò bọ́dẹ̀bọ́dẹ̀ bò ààrẹ ràn tó súnkè èrò ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ àní ara ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ lágbolé wa nínú ilé wa ajáwẹ̀wò oróṣọ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ mo rí mú ẹ ètè dẹ̀ ti sọnù àní mo rí mú ẹ ètè dẹ̀ ti sọnù nílùú tó nábà tó ní ìjòyè o mo lóríṣiríṣi ló ń ṣẹlẹ̀ kò sí oye kò sóhun tójú òní rí mo ní kò sí yé kò sóhun tójú òní rí yóò àfi sẹ́nu lólóló àdàkẹ́ ọ̀rọ̀ tó bá lórí àgbà kodò àwẹ̀jẹ́ ó kọjá bẹ́ẹ̀ ó ṣe ní kàyéfì o. ẹ̀yin àgbàlagbà o ẹ má ṣe láńgbáláńgbá bọ́mọ kékeré àlẹ́yìn àgbàlagbà ẹ má ṣe láńgbáláńgbá níbi tó yẹ ká ti borí o kò yẹ ká borí ohun tá a bá pè lórí o kò yẹ ká fi tẹ̀lé o ẹ̀yin àgbàlagbà ẹ má ṣe bí èwe àójú rí tó àní ká fi sẹ́nu o ká dákẹ́ òwe bóyá ká fi sẹ́nu ká dákẹ́ ọ̀rọ̀ tó bá lórí àgbà kodò irú kíni ká ti gbé yìí sí òkè bóyá nílẹ̀ mo ti pàdé ẹ̀ mo ti ṣàgbákò ẹ̀ torí Ọlọ́run kí ló dé. gbọ́dọ̀ ti ṣàgbákò ta ni ìbùdó tó bá ti fẹ́ ṣàbòsí ẹ̀ náà ló máa sọ̀rọ̀ sílẹ̀ ló máa sọ̀rọ̀ sábẹ́lẹ̀ tí gbogbo ayé bá ń lísì sí wa wọ́n mọ̀ pé tèmi bá fẹ́ fa wàhálà báyìí mo máa ń pariwo sọ̀rọ̀ ni wọ́n mọ̀ pé máa ń pariwo sọ̀rọ̀ tí wọ́n fẹ́ ṣàbòsí wàá máa sọ yùnyùnyùn sọ̀rọ̀ sókè kí n gbọ́ kí mo fi fẹ́ dá ẹ lóhùn tó kí n máa fún ẹ lẹ́sìn ọmọ pé mo wà ń lé fún ẹ. kí n ṣẹlẹ̀ everywhere ọjà ondo ẹja èso mọ́nu yànnú ndo a máa fi mọ́ pọ́ alábí ẹ̀ náà wọ́n sọ́lé. kí ni wọ́n bọ̀ bùrìkà wọ́n máa nulẹ̀ àwọn máa bẹ̀rẹ̀ àwọn máa kúrú àwọn máa dọ́sìn kan alóhùn nù nǹkan fún dádì òun nù nǹkan fún láíláí kò jọ irú ẹ̀kọ́ ló máa ti ṣẹlẹ̀ èèyàn kan ní obìnrin kan kò tún ní wọ kíchìn tèmi kó a máa dáná fọkọ mi irọ́ màá mọ́nítọ̀ ọkọ mi fúnra mi èmi mo wà ní èmi rè mo kúnlẹ̀ mélòó ló ti jẹ́ ń bẹ̀ tó wá fi mi ó pẹ̀sì kò possible méjì kankan wọnú lé. ó dà èmi náà wà lè gba ọkùnrin sínú ilé kó wá ṣiṣẹ́ nínú ilé. kí ló dé. tí bá gba ọkùnrin sínú tèmi wá sílé kí ló fẹ́ ṣẹlẹ̀. èmi kí ló lè sọ. ọlọ́wọ́ jẹ́ rí rádaràda èmi síta ni. ráyè wọ́n yìí o kẹ́kọ̀ọ́ yẹn yẹn fẹ́ ká ń kọ́ ọmọ ká gbígbà omi yẹ bú gbogbo ọmọ yẹn gbà kaba kíjà ṣe yí dà òwe síjà fẹ́ ṣe yí dà ìfẹ́ ṣe yí dà. tábà wà nù yàrá ṣe bó ṣe máa sunkún lórí òru nìyẹn kábà ti fọwọ́ pọ̀ ẹ̀ ń bá pariwo ni mo mọ̀ ó sensitive mo dẹ̀ láti protect property mi ó ti sensitive jù mo ní láti protect ẹ mo protect ikọ́ mi ni. ẹ jẹ́ àbọ̀ ti gbọ́ protector ebi ò lè gba méèlì ọkùnrin yìí lè gba méèlì ọkùnrin sínú ilé ẹjọ́ gbẹ̀rù rẹ̀ kẹ́gbẹ̀ gan ayé ń bá a lù kápẹ́tẹ̀ yóò gbé kọ́. a ní kò gbọ́ sẹ́ èmi gan wá gbà kó gbé obìnrin sínú ilé ló bá tán dúró náà ṣé bẹ́ẹ̀ ni mo ní kitchen mi ṣé wọn lọ ní kitchen ni ṣé ẹ kò sí problem kitchen mi yẹ obìnrin ò bá mi dáná bẹ́ẹ̀ kò possible obìnrin ò bá mi clean nǹkan nulẹ̀ èmi mo ní jurisdiction èmi mo ní. nǹkan tí o ti yomi tí mo ń jẹ tí o ti yomi wọ́dẹ̀ ló wà ń kọ́ tàtò yìí tó wà ń kọ́ tàtò go máa jẹ́ kéèyàn kan wá ṣe kínní. ẹsẹ̀ ìgbọ̀nsẹ̀ wọn bí ọlọ́ọ̀ni sọ́mọ̀ gbàgbà ní máa kún mi. kò sígbà tó ní ṣáájú mi kú náà tẹ́lẹ̀ ó máa ṣáájú mi lọ ojú mi lọ gan ó máa ṣáájú mi lọ máa ń kúrò mi ọjọ́ tó bá lọ kúrò mi ó máa ṣáájú mi lọ yẹn ti di dandan. yóò jà ń pinlẹ̀ bí gẹ̀yìn mọ̀ ọ̀sán ọjà ọ̀lú ọjà òwú ọ̀kùnkùn kò bá ìdírí gbà gbò. ó náà bá bára wọn mú náà fún ara wọn ní divorce náà túká
mo fẹ́ protect ẹni mo fẹ́ protect ẹni òun ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni. ọ̀dà kí lẹ fẹ́. kí ni mo fẹ́ bí báwo. ẹ̀sùn tẹ́ fẹ́ gangan. lóun ni mo sọ fẹ́ àní bí o fẹ́ obìnrin tó ní mo mọ weakness ẹ mo mọ ibi tó kù sí mo fẹ́ protect ẹni obìnrin kọ́kọ́ tún wọnú lé èmi nìkan ló máa rí tí mo máa bẹ̀rẹ̀ tí mo máa kúrú tí mo máa ga níwájú ẹ̀ èmi nìkan. dùnú ráìtì wo ló ń tó fi ṣe gbogbo tó ń ṣe ṣé èmi lọ kọ́nu lé àbí mi níyàwó. àkìlọ̀ mi ṣé o rí features wa ni tó bá rí mi tó bá wọ mi ó mọ̀ pé obìnrin ni mi iwájú wà bẹ́ẹ̀ ìwọ̀n àbí ó ṣe máa mix wa pọ̀ ìwọ lọkùnrin. ọ̀dà ní kanlẹ̀ ṣùgbọ́n nílá bá wọn náà lé ni wọ́n pàdé dédé yìí kẹ̀ ká jà tọ̀tọ̀ tó o má lè fẹ́ra wọn náà ní àwọn náà o má lè wọlé dé gẹ̀ẹ́n kẹfẹ́ ṣẹlẹ̀ náà bẹ̀rẹ̀ lè wọlé gan nílá ọ̀gá dé ṣẹlẹ̀ dẹ́ jà má lè wọlé wà lálẹ́ bẹ̀. ẹ dákun kí láàjẹ o. ní kí ni inú oúnjẹ wo lọ́dọ̀ tá à ń fa ìta àti yanjú tá a bá yanjú rẹ̀ wà láì kò sí oúnjẹ fún everybody ebi máa pa everybody kú nù lẹ́yìn èmi ni mo sọ bẹ́ẹ̀ tá a bá ti yanjú rẹ̀ wà láì kò sí oúnjẹ fún everybody ọkùnrin ni mo fẹ́ òde láti gbà ká tó lè jẹun nù lẹ́yìn. ọ̀dà mo ti gbọ́ agbọ̀kùn. oṣù mo ṣú ọ. tọkàn oṣù wà máa gbọ́kùnrin bí sọ. àwọn irọ́ ló pa ṣe mo kété nígbà tí wẹ̀ mo máa ń rí ọkùnrin tó mọ̀ pé ọlọ́kàn ló ń pẹ́ orúkọ tẹ̀ máa ń rú ẹ̀ bí mo ṣe wẹ̀ bó ṣe sọ nípa ti gbọ́ yẹn mo dẹ̀ wọ ọkùnrin báyìí mo dẹ̀ rí pé bàbá ńlá ọ̀rọ̀ ló wà ń bẹ̀ wà láìsàlà irọ́ ló pa fún mi ò gbà ó wù ẹ̀ kó gba obìnrin mi dẹ̀ nígbà ó dìgbà tí bá di pé jẹ́ ìnúlì mo rí ọkùnrin mo dẹ̀ rí pé òótọ́ ni ká tó lè yanjú ọ̀rọ̀ ẹ̀. Àtinúkẹ́ mo ti gbọ́. irọ́ ló pàṣẹ. Tinúkẹ́ mo ti gbọ́ ẹ lọ gbóúnjẹ wa. oṣù oṣù ṣọ́ọ̀lì. irọ́ ló wà láwọn ọmọ ìwà láì irọ́ ló pa. mo rí ọkùnrin ni orúkọ máa ń dàbí mo rí ọkùnrin irọ́ ló pa irọ́ ló pa tani máa pèsè ọmọkùnrin sọmọ pé irọ́ ló pa sọ pé irọ́ ló pa oh my god wọ́n láì bí ìṣeré mo tí bá ti close mate mo ti fara pọ̀ ẹ́ mo mọ̀ ọkọ tó wà ní mind yẹ mo ń bọ̀ olùbí àmọ̀ bẹ́ẹ̀ ṣeré. kí ló dé kẹ́mísì èmi àtọ̀mọ́ náà papọ̀ náà akàtọ̀ tó collaborate kan náà. ìgbà wo lẹ fẹ́ ṣe yìí dà ọ̀rọ̀ tí ó tó nǹkan ẹ̀mí gbà bí ẹni gbàgbọ́ ọtí ẹ̀rọ tí What is happening with this car? ọmọ ò gbọ́dọ̀ bá èyí lọ́wọ́ What happened? Is it the battery? No battery, it's not the battery, sir. The moment that I would drive down here, I was like, what is going on? Surprise on that. I don't understand. Everywhere is intact. Like serious, I'm tired of this. I'm tired of this kind of shit. Maybe you call the mechanic. Let me take my phone so I'll call mechanic. Come on, we are facing challenges here. Oh boy. The guy number is not even going. It's not picking up. He has nowhere. I'm tired of all this shit. Like serious. Tired. Abi, there's something with it. Everywhere is intact. Hello? 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 The guy is not even picking. This one I want ní sọ mí dolórí burúkú nu ilé mi ò ní gbà fún gbogbo yín kí ló dé wọ́n fa gbogbo mi ò ní gbà wọ́n kẹ́kẹ́ ìwé máa fi lọ́kùlọ̀ ìjíbẹ̀rẹ̀ Mama Lula. wọ́n á kẹ́ ẹ̀ lóhùn bó ṣe ń kà mí lóhùn yẹn o wọ́n á kẹ́ ẹ̀ lóhùn èsì ìwọ́n fẹ́ sọ́kọ́ gbọ́ pé mo pè é. Bí mo ṣe gbọ́ bá ṣe pè méjì mọ̀ èmi yẹ́rẹ́ Mama Lula mi ti wá oúnjẹ yes ma yes ma. Ìwọ ṣọlá mi ìmọ̀ ẹ́ nínú ilé yìí mo mọ̀ pé olóyè sí mi ṣe bí wọn ló máa sọ pé ọkọ tèmi o òun ló lówó orí ẹ̀ àbọ̀kì sọ bẹ́ẹ̀. Adápadà àwọn ọmọ fò bẹ́ẹ̀ mọ́ àwọn oṣù olówó orí mi o orí orí mi náà màmá túkì wá fi lórí orí mi ọmọ ògùdù pàtà ọmọ ògù. tó ọkọ mi ò ṣe olówó orí ẹ mọ́. ẹ ṣe olówó mi. èmi ló lówó orí ẹ báyìí ọlọ́run yọ ẹ wọlé ọlọ́run yẹ ká ní pé ó lọ tú ọ̀rọ̀ yẹn sọ wọlé ìbá ti sáàkì ẹ jù. yes ó dá bó ṣe kó ọ̀rọ̀ ẹ jẹ ó dá bó ṣe kó jẹ ṣé wàá mọ̀kàn tí mo ní ìdẹ fún sí wàá gbà lọ́wọ́ mi. bá mi fix kíní yẹn síta ká ní pé òkú ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ni bí mo ṣe wáyé máa sáàkì bí mo ṣe kọ́ kíní náà kọ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọ̀nà ló kù náà ebe yóò àjọ. kí ló mú bá mi fix ẹ síta. ẹ̀rọ àjọ mo fẹ́ ka àwọn akọ mo fẹ́ ka àwọn akọ. ta ló rán lọ skul. yẹ ọ̀fọ̀ sí ẹ̀rín wá o. kí ló ṣe. Male house help needed. Male house help needed. Sorry, má pa òyìnbó lẹ́kún. Male house help needed ni mo kọ. Okay, ó ní náà
mo ka yóò dé pé ìméjì sọ pé mail house maid o. bá sì wọ sórí tó bá ṣọ́ra nínú ilé sórí bí mo ṣe kọ kí ni máa kọ tiẹ̀ bẹ́ẹ̀ máa dé gbé síta máa gba gẹ̀ẹ́tì máa nìyẹn èmi ni mo sọ bẹ́ẹ̀. bí a mo travel lọ lóyìnbó èèyàn ìdá máa ti kọ tèmi. olùrànú gbé síta fún mi ẹ máa ṣe o. pátápátá ni máa dín pẹ̀lú. ṣe kọ́ fix ẹ̀ dáadáa ni o. olówó orí mi ò mi wá o. àwọn ó ṣe olówó orí mi. nìyẹn. ẹ káàsán o ẹ ra o. mo wá ṣe wá bínú fẹ́ ṣe ọmọ ọ̀dọ́ ń bì ní. ok. mo rí vacancy pé ẹ̀wọ̀n ọmọ ọ̀dọ́ ń bì ní. gbàyàn rí ṣé ẹ rí méèlì níbẹ̀ ṣé ẹ jẹ́ ọkùnrin. bẹ́ẹ̀ ni mo kúkú rí bó mo lè ṣiṣẹ́ dáadáa ẹ má wo bí mo ṣe kéré yìí egungun wà lára mi dáadáa. ṣé o jẹ́ àbókí bí egungun rí ara ẹ mọ̀. ẹ wo ohun tó ṣe mí ni mo gbójú tẹ bá try mi inú ẹ̀yin gan máa dùn sa. ọmọ fòfin máa try wọn o ní máa gbá wọn mú máa pa wọn kọ́nà wọn fòfin máa try wọn máa ẹ wà tó bẹ́ẹ̀ o. mo lè ṣiṣẹ́ dáadáa ni mo sọ fún yín sa. ọkùnrin ẹ fẹ́ yìí for your information ọkùnrin méèlì òní ẹ fẹ́. bó ẹ jọ ẹ lè bá mi bọ́gà sọ̀rọ̀ máa ṣiṣẹ́ dáadáa mi ní disappointing sir. mi fọ wá disappoint o mi fọ wá disappoint bọ ọkùnrin mi fẹ́ èso àlà máa bá wọn bá ọ̀gá tó èsì ọ̀gá around bẹ́ẹ̀. gbọ́ wọn ni kí n wá. anytime. bí jọ òun gangan ni kí n wá. mi ní ọjọ́ mọ̀ mi ní ọjọ́. mi ní ọjọ́. kí wàá ní màá ṣe báyìí. padà wá. níjọ́ wo. anytime. ìgbà wo ni kí n padà wá. anytime a lè padà wá. ẹ ṣàánú mi. màmá kéé ṣe wọn kẹ n ti kó tọrọ rẹ rà fẹ gbọrọ yìí. ìyá mi wà létí mo fẹ́ tọ́jú mo ṣe ń wáṣẹ́ kiri. fọkànbalẹ̀ anytime dán padà wá ṣáà gẹ́ẹ̀tì mi ló bá dẹ̀ jẹ́ òfin àwọn dọ́gbọ́n àwọn fẹ́ ká lò style àwọn fẹ́ lò style láti wá ká lu alẹ́ ìgbọ́n náà bí security ká mo rí bẹ́ẹ̀ kò wọ́n náà bá wà náà lẹ́ ṣé ń gbọ́ ẹ kọjá báwí. wàhálà mi iṣẹ́ yàn bẹ́ẹ̀ iṣẹ́ nǹkan tí máa jẹ́ ni mo wá kiri. o ti tán. ẹ jọ̀ọ́ ìṣàánú mi bá mi bọ́gà sọ̀rọ̀. a padà wá next time máa bá wọn jíṣẹ́ ń ọ̀gá àti àgbọ̀ àṣẹ o mo dúpẹ́ o àṣẹ o mo ká yẹn yín wọn. àbí kì í ṣì dúró ni. kó o dúró ṣe ó dẹ̀ ṣe pé dẹ̀ gbé èsì máa fẹ́ ká dúró ṣe mo fẹ́ ká yẹn yín wọn. kí máa lọ. àṣẹ o àti àgbọ̀ o àti wọn dà o. wàhálà ẹ pọ̀ o wàhálà ẹ pọ̀. ẹ má bínú ẹ wo bó tiẹ̀ jẹ́ kékeré lẹ́lẹ̀ máa yọnu sálárì mi kí sáà ni màá rí nǹkan mú lọ sẹ́nu mu. mo mà mí dé àwọn padà wà ní ìfọ̀fídó wa ní kíákíá yìí. ẹ wo ìyá mi kọ́ ẹ̀ máa tọ́jú mi ìfẹ́ wàhálà o mi ìfẹ́ wàhálà o máa pariwo kíákíá ẹ̀ pọ̀ fi ó lé o a ṣe sùúrù mi dúró ká padà wá mi ìfọ̀dó wa bí I know what I'm saying I know what I'm saying I know what I'm saying bẹ́ẹ̀ni sọ nǹkan fún yín ká máa tẹ̀ ṣe mi sọ wípé kẹtí ìwà báyìí mi fọ̀ bẹ́ẹ̀. inú ni mo pé kí n jókòó ní bí kí n máa lè rọrùn ọ̀gá ni. wọ́n lè rọrùn ọ̀gá bí báwo. bí wọ́n máa lè rọrùn ọ̀gá ni. àwọn ọ̀gá wo. àwọn ọ̀gá náà ni. sọ níbo. ìwọ gbèrè ṣe àwọn ọ̀gá ní àlejò. a ní kẹ́ bá mi fọwọ́n ọ̀gá sọ pé tiẹ̀ fẹ́ máa yẹ. What are you doing to? Yes, where sir. Where do you Okay. Mo dára. Bring him out. Bring him out. Where do you think you are into? Ẹ̀mí ìkẹ́. Where do you think you are into? Ìṣe. Where's your gun? Where's your gun? Ọ̀gá. Ìṣe mo máa kú bẹ́ẹ̀ yóò. Mo máa kú o. Ayé mi o. You know what? Mo máa kú o. You know what? Yes, sir. Ìṣe who am I looking for? What are you looking for? Ìṣe My friend, I will nail you. I promise you that. You know her? Very well. I knew well you. So you guys are Matitian. You're Matitian. Kí ni mẹ́gbẹ́ ẹ lọ? Wọ́n kú ọmọ mi You guys are Matitian, ba? Matitian. I'll show you guys. I said I will nail you. I'll Ṣé show you ẹ guys. pa mí? Ọ̀fẹ́ ní èjì mi. I will nail you. I promise you I will nail you. Ní èjì kan. You what? I will nail you. Stop shouting. Are you a madman? My boss is talking, you are talking. You. Are you talking? Yes, sir. Pín ogún mi, sir. Mi dá pín ogún mi. You what? Yes, sir. Pín I ogún will mi. work on you. Ah. Allah zan ke maka wallahi wannan ke maka abu magana mutawa. Allah I will nail you. Yes, sir. Àbùkí àwọn iṣẹ́ dìgìrì. Ẹ ṣe mi. What do you know? Àìṣe iná iṣẹ́ líli lo. You will rot in that room. Ṣé ní tó feel I'm dead? wake up. Didn't wake up kẹ̀. You ba. I promise you that you will regret. Ní gbogbo kíni. I'm coming at the first one. I'm running inside. You ba. Okay, this is it. This is it. Come, wait a minute.
Those are the people that were maltreating my sister. I will nail you people. Allah. I promise you guys. Who maltreated my sister to do this thing? Who maltreated my sister? You go and marry mommy. You want you. Akubo ye, akubo. Mi ande akubo ye. Akubo. Alema. Akuode. Akuode. Mo ti jẹ́ lóò mo ní kó kúlẹ̀. Ni tó nẹ́nẹ́nẹ́nẹ́ fún kẹ́kẹ́kẹ́kẹ́ gbẹ́sẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ bí ẹ̀yẹn alema ẹ̀ alẹ́ yé ayé mi o. Iye ló fẹ́ṣẹ́. Ọmọ lógo láṣọ fẹ́ṣẹ́. Akubo. Mo ń gbọ́ àkóbọ̀. Ṣé àkóbọ̀ ojú orin Ìbàdàn? No, mi mama mi àkúbọ̀ ye. Àkúbọ̀. Mi mo kúbọ̀. Wọ́n mi kí. Okay, òun kí mi pé mo kú àbọ̀. Ni mo kú èbọ̀. Òkúbọ̀. Òkúbọ̀. Sórí tí tó bá ti fẹ́ kí mi. Tó bá yẹ pé àkúdàáyà nìwọ, èmi ò ń ṣàkúdàáyà. Tó bá ti kú, tó ti lọ, tó bá dẹ̀ fẹ́ bọ̀. Èmi ò sí lára mo kúbọ̀. O ti gbọ́? Okay. Má ké mi bẹ́ẹ̀ mọ́ láyé o. Mo ti gbọ́ ẹ. Mo tún ń gbọ́ pé òun fi wọn wé ẹyẹ ológo iṣẹ́. Mo ń gbọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ṣẹ̀ṣẹ̀. Tó nẹ́nẹ́nẹ́ fún kẹ́kẹ́kẹ́. Ṣoṣo. Ṣoṣo kẹ o. Èèyàn yóò bá nẹ́ẹ̀tì ló bá fún. Okay, ẹni tó bá nẹ́ẹ̀tì lẹ́yẹ ológo iṣẹ́. No, nẹ́nẹ́nẹ́ fún. Oníṣòro. Bẹ́ẹ̀ ni ṣòro wo ní. Ìwọ ló ní. Wo ní òní èrò gbàṣẹ́lú ṣẹ́mọ́tẹ̀ wo ní. Iṣẹ́ oníṣẹ́ rí. Driver ṣé wọ́n igbó àwọn tẹ́lẹ̀ yìí. Nígbà tí wọ́n pè mí ṣé kí mi lọ. Ìgbà yóò ti túgbà driver máa ṣẹ́dọ̀ ìwà mọ̀mọ́ dúró ìwà mọ̀mọ́ káàkiri bẹ́ẹ̀ wọ́n yá gan wa gba security máa wá wọ́. Mi ò gbọ́ ẹ̀. Mi wé ìwà mọ̀mọ́. Mọ̀mọ́ yẹn léwé. Wẹ́ẹ̀ gẹ́ tomato. Mi ò gẹ́. Mi wé ìwà mọ̀mọ́ wẹ́ẹ̀ wá káàkiri wẹ́ẹ̀ ìnúṣẹ́ mọ̀mọ́. Okay, madam. Ìgbà mo ń wa madam kiri. Okay, madam ni mọ́ínmọ́ín. Màmá Torí èdè èyí, Ọlọ́run àgbà ẹ o. O kú oríire o. Àndẹ́ kú iṣẹ́ tuntun o. Àwa nìyẹn o. À ń kú iṣẹ́ tuntun o. Àwa nìyẹn o. Àgbàdo wọn dà o. Báàbí o fẹ́ ṣiṣẹ́ mi, iṣẹ́ ti ga o. Má bínú. O kú bàmọ́ lọ́àbí. Pẹ̀lẹ́. Báwo ni ṣe? Wẹ́rẹ́ ṣe TikTok yìí. Oh baby. Wẹ́rẹ́ ṣe TikTok yìí. Aspa. Mi wẹ́rẹ́ ṣe TikTok wẹ́ ṣe hàn. Okay, TikTok ni hàn. Díẹ̀ ọkọ̀ akàkà ṣe wàá bí sàyàn ọlọ́pàá. Èmi ò ń ṣe hàn ni. Ta ló mọ tó lọ yìí? Ní ọmọ ọ̀dọ̀ yá àṣẹ gbà yìí oní orí bẹ àyè mi gbà wọlí trú èmi gbà wọlí. Àyè ló gbà wọlú. Trú èmi gbà wọlí. Ẹyin sùúrù náà wà. Ẹ tàkẹ́ fún mi. 500 1000 tún wá kò sí change o. Kí ni kò ní change? Ẹ máa padà wá gba change. Kọ́lọ̀ jẹ́ kí n padà gba change ní kò sí. Báwo ni? Ẹra mọ́mì. Báwo ni? Ẹra mọ́mì. Ẹra mà. Èmi rán wa ìmọ̀ mi madam rán wa fọ̀fì dín wa gbé ọjà fọ̀fì àwọn tí pè wọ́n rẹ́dì. Kí ló dé ẹ̀lẹ́ lọ́mọdọ̀ mọ́ ni? For now èmi madam ṣì ránú iṣẹ́ because I need ọmọ ọ̀dọ̀ madam bẹ̀ fi ọkùnrin afẹ́ so ọkùnrin ẹ̀ ti wá rí ọkùnrin náà ti gba àwọn yẹ́rí obìnrin so with time but wọ́n tètè dílé gbé kíní sórí time madam ìfẹ́ náà bá mi fà wàhálà kan ìṣòro tí máa pẹ́ kùlí. Torí wàhálà yà pọ̀ jù fún èmi dẹ̀ lọ́mọbìnrin kan. Ẹ fẹ́ àwọn èèyàn wọ̀nyẹn èèwọ̀lé ẹni tí ọmọbìnrin èèwọ̀lé àbí àwọn fẹ́ mú ọmọ kò wá dáadáa ká ṣiṣẹ́ náà dọ́wà madam ìfẹ́ ọmọbìnrin mà ọkùnrin ẹ̀fẹ́ méèlì ṣé à ń gbọ́ mà. Ẹ fẹ́ ọmọbìnrin ọkùnrin ẹ̀fẹ́ náà dọ́wà yìí o gbàgbọ́ mọ́ mi kẹ́yìn ọmọ ọ̀dọ́ obìnrin ẹ̀fẹ́. Rama
mo rò pé a ti di ẹrù alẹ́ torí táì mama tí a ti tún pè mí mo ní tètè. mo ti di mi mọ̀ pé ó máa tètè wá. ìjímèrè ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn. kí ọmọ yẹn. nípa ọmọbìnrin yẹn ó ti wà ń tòsí. mi ìfẹ́ wà láwo àjọ ọmọ kò gbogbo ọmọ kò yóyó sí mi àpò ọmọ kò yóyó sí mi àpò. kí ló ń ṣe léyìí akọ̀ǹtà láti yẹ ọ̀pẹ pé kò yé máa dá sí géètì máa dá dáná adẹ̀ ní kó gbọ́ ọmọbìnrin wọlé òde ẹ̀ sọ pé màdàm sọ pé kí ló ṣẹlẹ̀. mi mọ̀mọ́ líla ìfẹ́ obìnrin yí ọkùnrin fẹ́ dídí ọ̀nà yìí àti gbígbà àwọn obìnrin yóò wá wáyé mọ̀mọ́ ẹ̀gbá yí ọkùnrin fẹ́ mọ̀mọ́ ẹ̀gbá nífẹ̀ẹ́ ní ti wàhálà. sí wàhálà kọ̀ọ̀kan. àkọ́kọ́ pinnu àpè ọmọ nìwá dàgò báwo ni a lè. Mújì ó ti ń bọ̀ Mújì báwo ni ká sọ ọkọ mi ẹ bá sọ. báwo ni kẹ́hìntì rí ṣé wọ́n fẹ́ wá ṣiṣẹ́ náà dọ̀wá gbọ́dọ̀ bọ́ ìṣòro ṣe mo fẹ́ mú kó ẹ àgọ́dà bá kíyan o nífẹ̀ẹ́ wàhálà o ó lè kéde ogbé ìjímèrè ọkọ mi olúwa ìwé wa má ṣe pọ̀ fún ọmọ mi kàn wá sí ọ̀dọ̀ ọmọ jí nọ́mbà olúwa àti àdírẹ́sì wa rẹ̀ tó bá ti fùbẹ̀ kankan géètì gbàgbàgbà máa sáré wá máa ṣe géètì kó ẹ fọ̀fùwé wá ọṣẹ́ mọ̀dámì gba obìnrin òde yóò bá fẹ́ kó ẹ yọ wọ́n máa pe mọ̀dámù àtọ̀gá náà lè ṣáà mọ̀ bí yẹn ṣáà lè gbà ẹ́ ló lè ṣiṣẹ́ ní ọ̀dọ̀ wa má wọ̀ fún ọmọ mi o. ẹ ṣe gbọ́ sa. ẹ ká pàkúrú mẹ́wọ̀ wọlé ṣiṣẹ́ bò bí ẹbí tí mo fi wé ṣe nínú. mọ̀ ọ́ lọ́ọ́ lọ pẹ́ bá má tọ̀ fi èmi. ṣé ìwọ gbọ́ ọ̀kan tó sọ dáadáa tó bá gbọ́ kí n ṣe kó ṣe dáadáa o ṣé irú aṣọ yìí ni kó wọ̀ wá sí. èmi ṣáà wọṣọ ọmọlúwàbí wọ́n máa ṣe ara lẹ̀ o bí màdàm bá rí ẹ tó bá ṣe ara lẹ̀ o èṣiṣẹ́ o má dẹ̀ tọ̀ fi èmi fọwọ́ kan rí àdírẹ́sì àkọkiri fúlàkì odò fi ẹ wá ọmọ èèyàn fẹ́ ṣiṣẹ́ housekeeper lódò kò lè ṣiṣẹ́ o owó lè ṣiṣẹ́ ọkùnrin ló ká ṣe bí ló ká ṣe bí. ẹ ṣe gbọ́ ìbọn iṣẹ́ àmọ́ mi ẹ ṣe gbọ́ àjẹ́ kí ló máa bá gẹ̀rù. àbọ̀ sọ pé true ẹ ló ṣe dé bí báyìí. mo mẹ́tò yẹn wé. ó wá ń gba true ẹ wọlé. wé létí ọ̀nà. ó gba true ẹ wọlé. ó gba true wọlé ó gba wọlé ọ̀dọ̀ mi. ó gba wọlé ọ̀dọ̀ ẹ. ọ̀dọ̀ mi gba wọlé ọ̀dọ̀ mi. ó bọ̀ o. ó bọ̀ o. ó bọ̀ fún ẹ o. ó bọ̀ o. ó bọ̀ fún ẹ o. ó bọ̀ ní èdè wà mọ́mọ́ kí. ẹ kò bọ̀ iṣẹ́ mò ń ṣe. ó dẹ̀ ẹ̀yìn iṣẹ́ náà. mò ń ṣe. òṣìṣẹ́ méjì. ẹ nà. ẹ máa gbé mọ́tò wá lẹ́kẹ́. wọ́n á pè mí. ó tiẹ̀ sì yé mi bí bẹ́ẹ̀ wà mọ́mọ́ tí mọ́tò bá ní fọ́ọ̀tì ẹ̀ ní ìdídán wà kan òṣè o iṣẹ́ táǹkàṣù. àwa òṣè. ó wẹ̀ ṣe gádínà mi dípẹ́ wá mi wẹ̀. pé bàbá ẹ̀ kó wá ṣe. lórí ìfún sẹ́lẹ̀. ẹ kú ilé o. ẹ káàbọ̀ o. bébì báwo ni. báwo ni. bébì mi arúgbó boys. báwo ni. báwo ni túbọ̀ ẹ. miss ìyàwó ẹ. of course. wo àwọn ọmọ ẹ. Ọlọ́run sọ pé mo lọ yọjú sí wọn lọ́fà tó bá rọrùn wọn báyìí bó ṣe yọ lẹ́yẹ kankan rèé kí ló dé ṣé wọn fáwọn ọmọ lóúnjẹ bọdí yáòsì ni má bínú àti láwọn aláàtì ṣọwẹ́ṣọwẹ́ bó ṣe yọwọ́ nu àkáǹtì ATM ẹ tí mo mú lọ Ọlọ́run sọ pé mo mú ATM card ẹ̀ dání mo yẹ sáré bọ́ sọ́jà ni mo ra sardine ni mo ra gbogbo fáwọn mi cornflakes gbogbo ẹ̀ kí ló dé. ayé mo mọ̀ pé wà á ti rì má bínú pé ó tó 300 yẹn ó wà ní dead mo ní kí n. kí ló dé táwọn ọmọ ìfẹ́ lọ bọ́dẹ̀ náà ṣé wo láì gbé mi àti ẹ̀ṣẹ̀ wà tààrà enjoy ara wa táwọn ọmọ ìbá wà nílé wọn má disturb gbogbo sórí lálẹ́ ní tí mo dé nǹkan tí máa fi ẹran màá rí shape bẹ́ẹ̀ màá rí mòde wọn kò á mọ̀ pé yes mo padà dé kí lẹ wá jẹ kí lẹ wá mu kí lẹ jẹ. mo jẹ ráìsì ráìsì àtẹ̀fọ́ ni mo jẹ. báwo ni káàbọ̀. tálà wọn. òun ló bá mi ṣe ráìsì. báyìí dáṣọ tí mo gbà ní òun náà gbọ́dọ̀ fẹ́ gba méjì sínú ilé aláàlídìí méjì àárí abèrè títí kò tún tó àṣọ tí mo béèrè fún ni wọ́n mú un wá kó bẹ̀rẹ̀ sẹ́nà ó ti bẹ̀rẹ̀ sí dáadáa rẹ̀ ọmọ ẹ̀mọ́ bẹ̀rẹ̀ sí gan o mi ò mọ bí ó ti. lọ́lọ́ mo gbá house maid ní. kí ló dé kí ló ṣẹlẹ̀. ìjọba yìí ni mo ṣì kúrò ní. ó gbá house maid. ṣé wàá jọ ń wà ní. ó gbá kí ni. jọ kí ló orúkọ ẹ náà. Mújí ni mà. báwo ló ṣe gbà ẹ ọjọ́ wo ló gbà ẹ ọ̀nà wọn ló gbà fi gbà ẹ kí ló fi interview rẹ kí ló fi recruit ẹ ibo ló ti gbà ẹ. ó bá sọ̀rọ̀ ó bẹ́ẹ̀ sọ̀rọ̀ bó ló ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ibo ló ti gbà ẹ báwo ló ṣe ṣe. ọmọkùnrin ti pa mí bí mo ṣe wo dé o ti fọwọ́ kan mọ ìwọ̀n dára o ti fọwọ́ kan mọ ìyọ̀. mo bá pọ́nra mi sí ẹ lọ́rùn ìwọ lọ gba housemaid ìwọ gbọ́ ìbọn ló ń sùn ìyá láwọn ló sùn
Nǹkan ti ṣẹlẹ̀ sí mi o. Ibẹ̀ ló sùn. Ó jàrá ẹ̀ ló sùn náà. Ẹ farabalẹ̀, ẹ wò kò sí gbogbo iṣẹ́ tó wà nílé tí mo lè ṣe mà. Kúrò wájú mi náà. Adékàgbọ́ ọmọ ọ̀dọ́ ọkùnrin ìwọ gba obìnrin. Wá sí ọmọ kékeré lélẹ́yìn náà, kí ló ṣẹlẹ̀? Níjọ́ mi ló tí mi fi sí ilé kí ló fẹ́ tí mi fi gbà lórí ọmọ. For God's sake, ṣe sùúrù náà. Àìbójì. Oúnjẹ tí baálé ilé kì í jẹ o, ìyàwó gbọ́ má ṣe ṣe rárá o. Àgbọ́yé ló yẹ kẹ́ gbọ́ra níyé o. Ẹ má ṣe gbọ́ra yín lẹ́nu o. Ẹ gbọ́ra yín yé o. Báwo ni? Káàárọ̀. Òun tọ́ sí bẹ̀rẹ̀ kan yẹn. Ó yẹ kó ṣeré. Lọ́kùn wa. Wọ́n á ṣe. Àṣìwá. Ó yà nù kẹ́. Get it. Wà á lọ báyìí. Ó lo tíráàkì àwọn kámẹ́rà. Ó yìí báyìí. Kí ni? Ó ń dọ́sí sẹ́ẹ̀bù ní kí ló ṣẹlẹ̀? Ọmọ tí mo ṣe sùúrù. Má sọ ọmọ ṣe léṣe. Wá! Má sọ ọmọ ọlọ́mọ léṣe náà. Farabara. Ìjẹjọ́. Mo ń sọ fún tí máa dọ́sí ẹ̀ ní. Ìwọ gbọ́wọ́lé ìbàdí. Ìbàdí wo náà gbọ́wọ́lé? Ọlọ́run sọ pé kiri. Ọlọ́run sọ pé mo máa rí ìkíni. Ìta. Ìwọ. Níṣu. Wàá lóko èèyàn lọ́rùn o. Wọ́n máa lóko èèyàn lọ́rùn. Mo kọ́. Outside. Má sọmọ ilé ṣe náà. Outside. Ìwọ. Àtẹ́wọ̀sì. Mo sọ. Ẹ̀rọ ọkọ̀. Sórí ìbàdí tó wáyé. Mo máa fún ẹ ní ìbàdí ní èlì. Níbo? Tó bá ṣe wà fẹ́ kú. Wá ń bí mọ́tò. Mo ń tó ṣé kí ló fẹ́ ti lè dé tó fọwọ́ kọ bàjẹ́ nípa. Ìfọwọ́kọ ọmọdé yìí. Kí ni kí fọwọ́ tí kí ni? Má pẹ́ o. Tí wọ́n wọlé padà, kì í ṣe bẹ̀rẹ̀. Níbo? Tó bá lọ́rẹ̀, wà á kú. Ẹ gbà mí kẹ́. Ọmọ tí mò ń sọ bí ó ṣe dọ́ọ̀tì omi báyìí fún torí ọlọ́ kí ni gbogbo ilé ìfowópamọ́sẹ̀? Ó dá mo tínú fúnra mi. Mo tínú fúnra mi. Ó ní mo tínú fúnra mi. Kò sí wàhálà. Ó ní bí ẹ gbé ẹ̀kọ́ bọ́sítà fún mi. What nonsense. Bọ́sítà fún mi. Ọ̀rẹ́ ẹ̀ sọ́tò ṣọ àwọn lójú kòkòrò. Fẹ́ bàtà ṣẹ́. Ọ̀rẹ́ ẹ̀ sọ́tò ṣọ orí bójú. Ìtúmẹ̀rẹ̀ mo ní kọ́ àbí kọ́ mú ẹni àbí get out my house. Rama. What nonsense aṣẹ́wó ṣì. Rama. Tẹ́tẹ́ kọ́ bọ̀ bá mi ṣí gate fọmọ ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Wo ojú ọmọ yìí. Wo ojú ọmọ yìí dáadé ìjọ́kítọ́ tó bá ti wọ inú ilé yìí. Ìjọ́kítọ́ tó bá ti wọ inú ilé yìí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀. Ó yá ṣí gate ẹ̀. Ṣí gate ẹ̀ kọ́ bá sí náà outside. Mi kẹ́ gbọ́ àdúgbò gbọ́ àwọn àmúlò bí ní àwọn ìjọ náà kẹ́sẹ̀ náà lù ú màmá ní wọ́ òkùtù. Kí ló sọ? Mi kẹ́sẹ̀ náà lù ọmọ yìí. Ó ń bi mí pé kí ló dé tí mo fi nà? Are you mad? Are you crazy? Ìwọ ń bí ẹ̀mí mo ní kó ṣí gate fẹ́ yàn kó bọ́ta ó ń bí mi pé kí ló mo fẹ́ lẹ̀ ó ń bí ẹni sọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ yìí ti wá yé mi báyìí. So ìwọ ni? Fọ́kì. Ìwọ ló mọ́mọ́ ìwọlé. Ẹ̀mí kẹ̀. Ó mọ́mọ́ fẹ́ yàwó fọ́kọ mi. Ikú máa pa ọ́. Mo dáná. So wọ́n ń wọ ẹ̀wà rẹ̀. Wọ́n ń rú ẹ̀wà rẹ̀. Wọ́n ikú pa ẹ̀. Wọ́n máa pa ẹ̀. Wọ́n sì dẹ̀ yẹ mama o. Wọ́n ìta ṣé ikú ọba ṣe ẹ̀ wọ́n ìtìbẹ̀rẹ̀ nínú ilé yìí èmi àti ẹ̀ṣẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni sọ́ni táwọn ọmọ mi bá padà sínú ilé yìí. Gbé bàgẹ́. Má pa. Mama. Sọ́ni inú ilé the die is cast the bottom line has been done láyé láti. Màá parẹ́ mo kíyàn fún màá pọ́rẹ́. Abolo ṣìlẹ̀ ìwọ mo ti gẹ̀ẹ́tẹ̀ bẹ́ẹ̀ni mi. Ẹni máa fà lálẹ́ máa pọ́rẹ́ máa pa ẹ́ ní ìlàyàn máa fà lálẹ́ máa pọ́rẹ́ yánmọ́yánmọ́. Ta ló ń pè mí? Bóyá ìsinmi ìrànlọ́. Ẹ ló ìjíbèrè. Ṣé ẹ gbọ́ mi?
wàhálà ti bẹ́ olí ti jóná o mo ti sáko lórí kẹ́kẹ́ mo ti sáko lórí mo ti sá. wàhálà báwo. ọmọ yìí àfọ̀fìdó wa ṣiṣẹ́ náà dọ̀ wa o ti kó wàhálà lẹ̀ o láàrin màmá àti ọ̀gá o ti kó wàhálà lẹ̀ èmi kan ṣe mo sáko lórí bẹ́ẹ̀ yọ mi lè dúró sínú ilé láti kọ́ mo ní láti pè wọ́n fi wàhálà ti bẹ́ o màmá ti fẹ́ lu ọmọ nípa mi dẹ̀ mọ ṣe kó màmá lílá kódà èmi ó ju ẹrú ẹ òde èmi àti tìgéètì mọ́ o kàtàrí wa pè wọ́n àti tìgéètì mọ́ mi dẹ̀ tún èyí náà jọ ẹ̀ mi tún èyí dúdú mi fẹ́ wàhálà mi mọ̀ já mi fẹ́ obìnrin mi ẹ̀ fẹ́ obìnrin. ń bọ̀dẹ̀ wá wà báyìí ṣé kí n máa bọ̀ ni. ó ti jáde mo ti jẹ ju ẹrù ẹgbàdí àti géètì mọ́ ẹ èmi gan ó ti géètì màmá fẹ́ pọ́kú wọn lu bí rẹ́kẹrẹ́kẹ́ nálẹ̀. ṣé kí n máa bọ̀ ni. máa wá sínú ìwọ ọjọ́ o wọ́n wá sínú ìwọ kẹfẹ́ wá ṣe lórí kẹfẹ́ wá ṣe ń bẹ̀ áfítà yẹn kó wà lálẹ́ kẹfẹ́ wá ṣe lórí bẹ́ẹ̀ òní èyí bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ ṣì mẹ́sà káàkiri àdúgbò náà ti ká kọ́ kiri torí máa kọ́ ìnú mi mọ̀ bí àwọn sáàkì mi. ìjímèrè yé sọ̀rọ̀ báyìí náà ó dé ń kó mi láyà sókè ṣé mo fẹ́ ṣoore ṣe ni. mọ̀mẹ́ ti fúnra sí mi o mọ̀mẹ́ ti fúnra sí mi ọ̀fi bí ẹ̀mí àti màdàmú ní o pẹ́ẹ́dẹ́ kún mọ̀dẹ́ ti fúnra sí mi o ǹdẹ̀ ti tòbẹ́ ní ojú ẹ̀. mo gbé kí ni fẹ́ ṣe báyìí. wo káwọn ọ̀dà kò lè yé. èmi ìjímèrè mọ̀mẹ́ náà wọ́n sí ojú ìbọ̀fí èmi àti ọ̀gá àwa ni ó mọ̀ ń pa ọmọ mọ̀mọ́ fẹ́ ká fúnra sí mi èmi mo lè gíyàn yẹn mú bí ẹnu ojú ẹ̀ ìwúlí ìṣe lọ òde ìṣe padà sí kí bẹ́ẹ̀ fẹ́ ṣe mo jókòó sóde níbi. ìwọ ni ìwọ ló fa gbogbo ẹ̀ ìwọ ni. àwọn màmá ẹ̀ yìí o Kai, my guy is talking, you are talking, why are you shouting? So I'm talking, you guys are still arguing with you guys. How much did you guys promise giving her monthly? 100,000. irú ọdún 10,000 ńgbà kúnlẹ̀ ló promise 100,000 nígbà ló ìwọ ọmọkùnrin yìí ó ti bẹ̀rẹ̀ nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ kí ni mo sọ wọ́n ló promise ọmọ lọ́mọ. I'm standing your presence and I'm taking you guys to base now. bẹ́ẹ̀ màmá nílẹ̀ ṣe ṣe níbẹ̀ yẹn o kà. I'm talking to you, saying something else. What do you mean? I've already promised you that you wrote in that room. Oku ẹ má ṣe sùúrù àlàyé wa ni òye ti yọ èmi bọ́ tó 100,000 bí báwo wọ́n lọ sí máa sọ́tà 100,000 nígbà wo ló promise yẹ ṣé èkó ti tẹnu ọmọ ilé nu. This is very wrong. Abba, I will nail you guys. lórí kíni kí la ṣe fún ẹgbẹ́ mi kan láti fọwọ́ tọ̀ lẹ́kẹ̀ is that my treaty. jọbi àwọn ẹ̀kẹ́ kan mi kọ̀ fọ́ ọkọ ni. ṣé kò wọ́n sọ fún mi pé àbúrò sọ́jà ni ọ́ ṣé kò yẹ kó sọ fún mi. kò dùgbà tí bá sọ. wọ́n èso tóbi kíni tí bá bú ẹ níbi tó wà yẹn. I'm taking you guys to Gadum now. o sọ fún yẹn fẹ́ gbọ́ àlọ́ báràkì. Abolori buruku ni ẹ. Kai, my friend, quiet, I'm still talking. I said you wrote in that room. I promise you that. Kai, wallahi, don't you do. I promise you 100,000. What is my promise? 100,000. Don't keep both of you. I'm taking you guys to base now. Now, I'm taking you back to back. You run up, Mama. I'm taking you guys to base now. Tójú onírí. Ẹgbẹ́ o. Àìrìnjìnà. Lára bùkẹ́ ọ̀kẹ́rẹ́ o. Bọ́dẹ̀bọ́dẹ̀ bò. Ààrẹ ràn tó súnkẹ́. Man, this is move in. Where's the wife? My wife. Where's the wife? I didn't see her. Hey, both of you guys, you should walk in. Where is she? I don't know how it lives. You want to do the water? No, sir. My friend, Yes, sir. Okay, yes, sir. Yes, sir. I'm down by one. Don't walk in, my friend. ọ̀nì òmù yà jẹ mi ọlọ́àmù yà jẹ. ayélujára pa wọn yìí o ayélujára òní à pa wọn yìí ìjọba yòómù yà jẹ mi ayélujára pa wọn yìí o. ejò ń bẹ́bẹ̀ wo. àgọ́ dúdú á gbé wọn dé wọn yóò mú wọn. jẹ ogun mi ló bá wùmí sójà yìí gbẹmí dé tún mí òkè ní mi pariwo ẹrí wa kàkàkà bu ẹrí wa kàkà bu kan yóò tó kó tí kò mí gbà mo pè ayé lálá ó lè gbò kò dídí di ọwọ́ mi kò dídí di aṣọ mi kò mí sójà ni disgrace mi. sójà bá yọ rẹ nù. afa ọdún kí ló ṣẹlẹ̀ o. ọ̀rẹ́ ló ṣẹlẹ̀ tó ju ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí. ó ti gbọ́ ìyàwó ọ̀gá wa ẹyọ ó ti kó wàhálà lẹ̀ ó lànà ọmọ bá wa tún lè ṣe àṣẹ ìpín sójà yìí wò ṣe àwọn kó àdúró tì mí o èmi ó pè wọ́n àwọn kó àdúró tì mí ọ̀gá wa ẹyọ ọ̀gá wa ìyàwó ẹ̀ bó ṣe lànà àpò sójà yẹn báwọn sójà ṣe wá sí olúwa yẹn àná. sójà lu ẹ wọ́n lu gidi kẹ̀. omi àtọ̀gá àti madam mọ gbogbo rẹ. nígbà yí àwọn sójà ìdíyàn kọ́kọ́ gbé wa náà kọ́kọ́ gbà. ṣé mi wá ní sójà tó nù ẹ. a máa gbà bẹ́ẹ̀ yẹn má máa ṣe bẹ́ẹ̀ yẹn ṣé èjì ẹ̀gùn ò ti ní dínkù báyìí. irọ́ ọ̀dà o
tí wọ́n ṣe bá dán gbà mí tí wọ́n pariwo gbà mí sókè mo yẹ rí wá kàkà máa balẹ̀ báyìí mo ní ó wà kàkà búrẹ́ ká ìyá jẹ́ ọ̀rọ̀ mi ìyàwó jẹ́ ọ̀rọ̀ mi ṣé kò wò ẹ bá ṣe mí nìkan ìyá jẹ́ o tó bá wọ́n ṣe tírìtì ọ̀gá ń bẹ̀ náà wọ́n sójà dáná náà ọ̀gá bíi pọ̀pọ̀ ó kàn ṣe bẹ́ẹ̀ kó ọ̀gá. ó kàn fẹ́ ṣe báyìí fún wa. ṣé mi ní sójà tí mo nù ẹni tó ń kọ́ra mímì kó tó ṣe fìlà bẹ́ẹ̀ nu ẹ̀rọ. kọ́ńtà láti ṣe àlàyé ọlọ́run ló ti ṣe fìlà bẹ́ẹ̀ nu ẹ̀rọ. wọ́n náà filẹ̀ ń ṣàlàyé. wẹ́ wo jùlọ nǹkan fún ẹ ó mọ nǹkan tèmi máa fún ẹ mọ̀ràn tèmi máa fún ẹ ni wípé sórí nǹkan bí tíyàn bá ti ń ṣiṣẹ́ tí ò ní fọkànbalẹ̀ láàárọ̀ tí ò ní fọkànbalẹ̀ lọ́sàn-án tí ò ní fọkànbalẹ̀ lálẹ́ tó jẹ́ pé gbàgbó nǹkan tèmi máa fi bẹ́ẹ̀ lẹ̀ kó wá iṣẹ́ mi ṣe. lọ́rọ̀ kan ṣé dé yín iṣẹ́ ìnà ẹ̀ fọ̀ bí àwọn iṣẹ́ mi wọn àtàtẹ́pọ̀ máa ṣe pé ó jẹ́ kí ẹ̀yà fọwọ́ dé. wọ́n fi náà advice mi dẹ́ máa go ìyá nígbà yẹn sójà kọ́kọ́ wá bí náà wá gbé wá bí bòbò kan bí mi mọ̀ bí àbókì ó go bí ó tóbi ó dì mú bí ó jẹ́ má ṣe bẹ́ẹ̀ yẹn ó bóyá fẹ́ bẹsẹ̀ mi jẹ́ ní sá. mo ṣe gbá mi ó gbá mi bí. gbá sùúrù ṣùgbọ́n ni. ṣé àwa ní sójà tó nú ẹ̀. ọ̀gá yánran ní ibo sí kìlọ̀ fẹ́ náà tí ó wà láyé. a máa ṣàlàyé ṣé wọ́n ń ṣàlàyé kó tó ṣètò làbẹ́nu ẹ̀rọ ìyẹn á ní kó àwọn agbáyán lẹ́sẹ̀. àwa ní sójà. sàyè sí ẹ̀yẹ. Nani? Kí bẹ́ẹ̀ lọ, màmá àdúró. Kí bẹ́ẹ̀ lọ lọ́jọ́ yìí, náà kó bá wa, dàgídí àmì bàrà kìí náà wọ́n á mi dé gbọ́ gbà ní ẹgbẹ́ ẹ̀rí wa kàkàkà. Kí ni God tó ní láti máa bí mi pé báwo lèmi ṣe sákúrò ibo lèmi lọ ibo lèmi ti ń bọ̀? Kí ni God tó ní? O fẹ́ sọ fún mi pé o mọ̀ pé during that period òun ni period òkúndé àwọn ọmọ mi ní Ọ̀fà ó mọ̀ pé àwọn ọmọ mi ṣokúndé ọmọ lọ́rọ̀ àwọn ọmọ mi. ṣe bí àwọn kó wá sí wàhálà ìlànà ìfowó agbé wa kí ṣe ẹ ti bọ́ mo fẹ́ mọ̀ kírẹ́dìsì kí bó ìgbà. ṣé mo pé mi tí mo bẹ rojọ́ lórí mi ò pé ní ọ̀rọ̀ àná ó kọ́ mi kọ́. ó ti yé mi mo mọ̀ ṣe yíyan lò wọ́n wà nílé mo mọ̀ ṣe yíyan lò láàrin àwọn àmì. ó wà lára ẹ̀kọ́ tó bá rẹ̀ kò sọ darling. ẹni yìí sọ àmì bá. baby mi. wọ́n máa ṣe bọ́ ẹ̀yẹ mi. my love. bí àárín ìjà yóò jẹun náà wọ sójà ọlọ́dẹ àsan wọn náà sàn ẹ̀ máa padà sí líkò wọn nítò jẹ́ lọ ọlọ́dẹ máa ti tòmí nítò. Where was he? Who goes there? Tani? Èmi èyí. Ibi kọ́sà, bóyá ká check next building. Mo mọ mẹ́tò mi mọ mẹ́fọ̀, ìdè mi wáyé. Dá ojú ìmọ̀ èmi ó wá láti oríkèjì orí mi mo ti wá ẹ mọ̀ mí bẹ́ẹ̀. Báwo mo ṣe fẹ́ dá ẹ mọ̀ ẹ mọ̀ pé èèyàn tí ò bá lẹ́gbẹ́ láyé ni kò ní ní lọ́rùn nígbà tẹ́ ẹ̀ ti sí nínú association àwa security kò sí bí mo ṣe fẹ́ mọ̀ yín. Wọ́n ṣẹlẹ̀ ní fọ́ fi security guardman oríkèjì bẹ́ẹ̀ òní mo jẹ́ so àwa ẹ̀ ṣọ́ ibẹ̀ duty for fi wéé wọ aṣọ security àwa wọ aṣọ ìyẹn mo sínú ẹ̀ as a security guardman ọ̀gá ẹ̀jẹ̀ tó wà wọ get English yẹn tí n bá fẹ́ discomi lọ́gbà mẹ́ àlàyé irú wọn yé mọ̀ understand wọ́n ṣẹlẹ̀ ẹ lè wọ aṣọ irú ọ̀nà ẹ bá ti wọ aṣọ bí ká lọ sí meeting àwọn ẹni làkà lọ sí meeting ká control ọmọ làkàṣọ́lì bẹ́ẹ̀ so èèyàn ọ̀gá mo jẹ́. ẹ sà ọfà ni o. ọfà bá ẹ. èdè orí burúkú tí ò sí kọ lẹ́tà tẹ́ ẹ̀ sọ yìí. ó ní Ọlọ́run ṣẹ̀dá ayé. èdè Oǹdó ló ń ṣẹ̀dá ayé. ẹ má bínú ìbolẹ̀lẹ̀ tiwa. oríkèjì ń bẹ. ilé ìwò. oríkèjì ń bẹ. next building bi. ilé jàǹgbáriwo. ẹ má fọ̀ bẹ́ẹ̀ mọ́ ilé jàǹgbáriwo uli ti wá ní town planning uli yé ní town planning town planning bá ti ní pẹ̀lú gọ́fìmẹ̀ntì yẹn lè pẹ́ wo ká pariwo fi uli wẹ́ pariwo kíní kẹ́kẹ́ ṣí ẹ́. ilé tó yẹ pé àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ láyọ̀ rí ariwo ni bẹ́ẹ̀ ariwo láàárọ̀ lọ́sàn-án lóru mo wò pé kí ló ń ṣẹlẹ̀ nínú ilé yìí gangan kí ló ń fa wàhálà ṣùgbọ́n bọ́lá ń ṣe wá mú irú yín wáyé ẹ mọ̀ ṣe yàtọ̀ síṣẹ́ tí mo ń ṣe bí àwa tó máa ń fẹ́ investigate ká mọ̀ ní ti bá ń ṣẹlẹ̀ lójúlé kọ̀ọ̀kan kí ló ń fariwo nínú kọ́ńpáǹdì ọ̀dọ́ yín. ẹ ṣe o ṣe rí ẹjọ́ yorùbá
ẹjọ́ òbúkú yìí ọlọ́ọ̀mú rẹ̀ ló ká ṣiṣẹ́ ló ká nà ẹ̀ káàkiri á pa ẹ̀ o èyí ní pẹ́ pa ẹ̀ o tó bá dẹ̀ fẹ́ bí o lè wá sí ọ̀dọ̀ wa ló wà tàn géètì máa ṣí géètì kó bóyá ṣí géètì kò mí ṣọ́wọ́ pé ọ̀gá ju ọ̀gá lọ bí wọ́n ṣe ṣí géètì kò máa ṣí géètì kó wa wò lọ́ra bí ìnáwó ọ̀gá wa lè tètè rí ọ̀ràn ẹ̀ máa dá má lè tètè bá yé ẹ jẹ́. ṣé kí n má tàn ọ́ èdè orí burúkú tó ń sọ tí o ṣe kọ lẹ́tà ẹ̀ ìgbọ́n kankan. má sọ bẹ́ẹ̀ mọ́. kẹ́ni tí mo lè ṣe fún ọ. òun ilé ìṣe kò mí o ṣé odò bá ti ṣe kò mí ọkàn mọ́ balẹ̀. rábí létí kan yóò fún ẹ lórí rùbúrùbú ọmọ iye léwé onímọ̀ bí ẹ̀ mọ́mí ẹ̀ ta ewé náà jà ẹ̀ ọmọ bí ẹ̀ rábí. rábí lọ wá wá mo jẹ́rìí rábí kò sí bí mo fògùn ẹ̀ gbárí mo fọwọ́ ẹ̀ sọ̀yà. òkú èyí mo gbárí ibẹ̀ owó ń gbárí ibẹ̀ á pa ẹ̀ náà ni. rábí arú ẹ lójúmọ́ àwọn kan ṣe fọ̀fù jésù ní jí èyàn dí jésù jí. rábí ó wàá jẹ́ kí irú ẹ̀ wá òun wá ìwọ́n tó ṣe pé bọ́ọ̀ṣe wà yẹn lè kó ọmọ wèrè kò jẹ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ń pe rábí wa. dúró sorry jẹ́ ń dúró báyìí kí n pè torí irú ìwọ tó ṣe pé wọ́n fòdìdí ilé sọ tọ́ọ̀rí ilé ọ̀hún sọ yanjú táriwo ń ṣẹlẹ̀ lọ́sàn-án lóru bẹ́ẹ̀ yẹn bá fi ọ́lẹ̀ sẹ́nu géètì ọ̀lẹ̀ sílẹ̀kùn lẹ́kùn. aṣojú ni ẹ. rábí. kẹsẹ́. rábí. kọjá bá ẹ má nìyẹn kí ló fariwo. èmi ni káwá o ọ̀rọ̀ kan ni ó ń ṣẹlẹ̀ nígbà mo dẹ̀ ti jà fitafita lẹ́yìn ẹ̀ pé kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀. ìjímèrè báwo ni. mo wá òkè rábí. mi gbọ́ kí ló pè é. mo ní jímèrè báwo ni. àwọn náà ń jẹ́ jímèrè. àwa ẹ jẹ́. jímèrè bàbá ọ̀bọ. ṣé lóòótọ́ àti lódodo lọ mọ̀. ẹ̀gbà tí mo wá mọ̀ nǹkan kò ń ṣèyàn ni. ṣe ìwé nẹ́bà fẹ́ mi ò lọ. rábí àwọn nẹ́bà fẹ́. gbàtí mo mọ̀ ọkọ kí ló ṣẹlẹ̀ kí lẹjọ́ ń pò. ọmọ lóòótọ́ ọmọ mi. kí lẹjọ́ ń pò kí lẹjọ́ ń fà. ọmọ mi mo tún fọ. kò fún wọn fáwọn ìyàwó ìwé lọ́lẹ̀ méjì. ó mọ ẹ̀dẹ̀ tó ní kọ́mídẹ̀ lọ tún fún ládírẹ́sì. jímèrè báwo ni. jímèrè bàbá ọ̀bọ ìta. kí ló dé tó ń tẹ̀lé lẹ́ni fẹ́rẹ́ kúrú kí ló ṣe é. ṣètò wáyé kì í dànù iṣẹ́ tó nu lé yìí. ó dáhùn ọmọ ọ̀dọ́ fẹ́ sáàkì security mi gbọ́rí láyé. rábídì ìyàwó ìjímèrè bàbá ọ̀bọ wàhálà ni. Baby. My baby. My baby. Mo dẹ̀ ń pè ẹ́ láti ẹ̀kan òde dáhùn. Kí ló wá dé tó sá fún mi nínú yàrá tó sá wá síbí? Ta ló sá fún? Ibi tó wù mí kí n wà ní. Tó ti yẹ fi mí sílẹ̀ mú kí n wà ní. Ó yẹ máa wọ̀ ẹ́ kó wá ń bí. Tí mo ṣe ìdílé ẹni tó yẹ kó túraká fún mo dẹ̀ ń gbéjà wá fún ẹ pé ó yá bá mi jà lórí level yìí náà ó dẹ̀ ń sá fún jà. Kí ló ṣe ẹ? Ẹ kúrin. Dákun òkú lẹ́gbẹ̀ẹ́ mi jẹ́ kí n gbádùn. Láyé kò jọ. Àmúṣà ti bẹ̀ kí ló dé kí ló tún fẹ́? Ẹ̀kọ́ mi ò fẹ́ kankan. Mo wà ókè. Mi ò bínú. Ó kàn wù mí kí n dá wà báyìí. Olówó orí mi. Rọ́kàn mi má bínú. Mo ti gbọ́ tiẹ̀. Ó ṣì ń bínú. Mi ò bínú sẹ́, ó kàn wù mí kí n wà. Kí ló tún fẹ́ mo ti bẹ́ẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀ kò yẹ mí ní náà? Èmi náà mo tó bẹ́ẹ̀ láti ṣe ẹni pẹ̀lú ẹ̀ náà. Ok, mo ti gbọ́ fún mi lẹ̀ jẹ́ kí n gbẹ̀jọ́ àwọn ọmọ. Irọ́ tó bá kó o ti tọ́nu ẹ̀ ó máa jẹ́ kí n gbé jà wá. Ìwọ náà wá bá mi jà ó yẹ ó ṣe ìwà ta ni. Ó dà pé tó pé mò ń bí ẹ. Kí ló ń ṣe ẹ báyìí? Mo ti mí sí o ti ṣe díẹ̀ kí ló ń ṣe ẹ? Ó mọ̀ mí o kí ló ń bèrè fún pàmò lọ́wọ́ ẹ̀. Tí wọ́n fẹ́ gbà kọ́ lọ́wọ́ máa ń gbà. Anyhow kí ló ń ṣe ẹ? Kí gbé orí wá jà lè kí ni. Àforí ẹ̀ gbá ń tébù. Sọ́kà ní kò mọ́lá. Ara rẹ̀ o rẹpẹtẹ. Ara rẹ̀ o rẹpẹtẹ. Níbo ni kí n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí? Àní níbo ni kí n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí? Baby mi. Ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. Ojú rẹ lọ fi ń wo wò. Ojú rẹ ni kò máa fi wò mí. Èmi ò láì gbogbo gbọ́nkú tó ń ṣe yìí. Sọ pé bí mo ṣe gbé súnmọ́ ẹ lálẹ́ àná nìyẹn. Tó dá mi lóhùn tó náà ń lera. Ó dẹ̀ mọ̀ pé ò lẹ́mìí mi. Tó yẹ pé mo fẹ́ débẹ̀ ni. Ó mọ̀. Dípò máa túra lẹ̀ ni ó máa túra lẹ̀ ni kò sí tí bá fẹ́ nǹkan máa gbà lọ́wọ́ ẹ̀ bọ̀. Mo kàn wọ́n pé wẹ̀ kí n fi ẹ lẹ̀. Kí ló wá ṣe wá ń dá jẹun kó dáná? Wàá tiẹ̀ pé ìyàwó ẹ̀ pé bébí o wá jẹun o. Tí n tó pè mí kọ́ ni mo dánú ẹ̀ ó wá ń ṣakọ. Èmi náà fẹ́ jọ́ ìní ẹni kájọ máa gbóúnjẹ síra wa lẹ́nu. Kí ló dé? Tó bá tà máa dá mi lé lórí. Ó náà mọ̀ pé ó lè ṣe bẹ́ẹ̀. Ọ̀wẹ́ jáde kọ́kọ́. Kí ló dé? Kí ló tẹ̀lé? Mo ṣáà ti bẹ̀ ẹ́. Bá tó bẹ̀ mí kọ́. Wọ́n mú èmi àti ẹ, ó dẹ̀ sá kúrò mẹ́ẹ̀. Ṣé mi ò ní opportunity láti sá lọ ni?
o dẹ̀ fi mí síbẹ̀ wọ́n dẹ̀ fi yà jẹ́ mi. ọkùnrin ní ọkùnrin ní obìnrin lè mi. ṣé ìbẹ̀wò mo ṣe lè sá lọ ni. ẹ rọra mọ́ mi. mọ́ kí mi o dákun mo fọ ní Elédùmarè bí o káwọn kí mi rọra gbé jẹ́ rẹ báwọn. kí ló dé. ìwọ fi ọmọ tèmi lẹ̀ lágọ̀ọ́ ọlọ́pàá òsì sá lọ ìwọ ọmọbìnrin so ṣe dà. ẹjọ ṣe screenplay tó sọ fẹ́yìn ni wọ́n ti gbé screenplay wọ́n ti gbé dọ́dọ̀ tì yín náà mọ́mí bọ́rọ̀ ṣe rí kọ́ nìyẹn o. Yes èmi á fún yín plotting tó ṣẹlẹ̀ gangan screenplay tèmi gangan máa jẹ́ kẹ́ mọ̀ máa gbé yín débẹ̀ finally. ṣé rí ní ọjọ́ tí wọ́n gbé wa tí mò ń sọ yìí ìjọ yẹn gangan ni okun dé àwọn ọmọ mi lọ́fà. bẹ́ẹ̀ ni mo sọ bí mo ṣe rántí yẹn mo ní àkísà tó bá ti dágbére àtọ̀bá ìgbà abẹ́rẹ́ kan lè dádúró bí mo ṣe bọ́ sọ́rọ̀ yẹn pé no I have to see my children abiyamọ tòótọ́ ni mí ẹ̀yin náà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yẹn àti wípé ọlọ́pàá kan ló gbé wa military people àwọn sójà àwọn ló gbé wa wọn gidi pọ́tọ́ ẹgbẹ́ Ọlọ́run ló yọ wá. dákun o àtọlọ́pàá àti sọ́jà ọmọ rẹ wo níbẹ̀ nù mọ́ kí n yàtọ̀ méjèèjì àti pé torí ọmọ tiẹ̀ ilé fọmọ tèmi lẹ̀ lágọ̀ọ́ ọmọ àbí kò wá lè. mọ́mì bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ ọmọ yín tiẹ̀ máa ń pa mí lẹ́rìn ọmọ yín ògùn ṣe tó dókòó yìí ṣàrúgbó bọ́ìsì lẹ́yìn pé ọmọ mi ò lẹ́yìn bẹ́ẹ̀ ni pé ọmọ òkúkú kan ni lọ́mọ tó yẹ pé ó ti darúgbó tán tí ò bá ṣe wípé Ọlọ́run fún ẹ̀yin gan lẹ́mìí gígùn ni ó yẹ kí ẹ ti máa bá àwọn ẹbọra jẹun. èmi pa wọ́n gbà yẹn dẹ̀. àgbàtọ́ dẹ̀kọ̀ tó kù kọ́. lọ pa wọ́n. tó bá yẹ pa dúdú wa látàjọ́ fi ojú ara wọn yóò yẹ kó ti lọ wọn kọ̀ ọ̀ kú ni. ó ṣe kò tiẹ̀ wá lè nǹkan tẹ́mi sámọ̀ tó yẹ kọ́dọ̀ lójú ni pé ọmọ ìdàgbà lọ́wọ́ òbí ẹ̀ àti pé tí wọ́n tiẹ̀ wá sọ ni pé wọ́n wá pa láṣẹ ni o wọ́n dá lábàá ẹ rè kún ọmọ sí ọ̀dọ̀ kí wọ́n mọ̀ gbé lọ́dọ̀ yín bẹ́ẹ̀ bá wá lè kún ọ sọ́dọ̀ ẹbí mi kún ọ wá kán máa gbé lọ́dọ̀. mú mi dà padà ẹ dà padà kí lẹ sọ́nsìn lọkùn wa nínú ìta lẹ ti pàṣẹ. tàbí gbogbo ọdẹ kò lè wọ́ọ̀k kò lè wọ́ọ̀k ní mọ́sán ṣe pé nínú ilé ta ni. alájẹ ní bẹ́ẹ̀ kì í ṣe. èmi ẹ rán mi sí mọ́mì ẹ rán mi sí mọ́mì mi ẹ wọ ọmọ ọdẹ ṣáàtì wọn ni ọ mo lè ṣáàtì wọn ni tó bá pẹ́ kọ́ ẹ pé kíní wọn lọ bẹ́ẹ̀ bọ́dá jọmọ́ ṣe wà kíkíkí mi ó lè pẹ́ ìgbúrò mi wọn ò sọ̀rọ̀ mi fún yín ẹ ń ṣọ́ra yín gidi gan o tó gbogbo tí wọ́n yẹ fún mọ́sálẹ́ ẹ̀sìn máa ṣe yẹ̀sìn máa kí ló sọ yẹ gbogbo bó torí mi títú bó torí mi títú kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ spanner tó yẹ kó fẹ́ kí gbọ́. ó ní bóòtù orí òun ti tú. ẹ lọ jàre àti ẹ máa sọ pé kiri kan jókòó síbẹ̀ oúnjẹ àjọ máa jẹ́ ẹni kò tí o tó máa tẹ̀lé máa ra mo rí mú ẹ ètè dẹ̀ ti sọnù. àní mo rí mú ẹ ètè dẹ̀ ti sọnù nílùú tó lábà tó ní ìjòyè o. mo lóríṣiríṣi ló ṣe. Rábí ò sílé. Rábí ò sí nílé. Jọ̀dún ni wọ́n ní sílé yóò. Mo ní kò sí màá dẹ̀ pa ẹ o. Rábí I can kill you. I can kill you. Kí ló fẹ́ fún agogo ṣáàṣì kẹ̀? Ayé ò fẹ́ dáa. I can kill you. Rábí ó fẹ́ pààyàn sílé wa. Tí wọ́n tún máa yọjú sí lóòótọ́. Kí ló ṣe é? Wọ́n tún máa yọjú sí lóòótọ́. Ìjìnlẹ̀ rẹ̀ kí ló ń bá ìwà ọmọkùnrin yìí pọ̀? Rábí láti ọjọ́ èmi ò fẹ́ pé mo fẹ́ bá ètò ọ̀rọ̀ kan but ẹ̀dọ́ dárin sí iwájú mẹ́ta nílà tu ọ̀rọ̀ wa jẹ́. Fún kí ni sọ̀kọ̀ tó fẹ́ sọ ń bí? Àgbàyẹ̀wò ni ó bàbá èbó jẹ́ èmi mo dáa tó báyìí ò ní ó sọ̀bàdí ọmọ ẹlòmíì dáwọ́ só yẹ kí wọ́n tẹ̀lé só yẹ kó tẹ̀lé onírun multicolor onírun multipurpose onírun color riot kò sí wàhálà. èmi fò fi mífẹ̀ẹ́ dí ẹ̀pọ̀ èmi fẹ́ tó gbọ́ wọn. Kí ni tiẹ̀ pẹ̀lú títí ẹ̀ sọ̀kọ̀ tó bá fẹ́ sọ? mífẹ̀ẹ́ tó rí wọn bá tó dúdà mú síwájú. Kò sí nǹkan tó kàn pẹ̀lú ẹ̀ sọ̀kọ̀ tó fẹ́ sọ. ẹ wò ṣe ngbà yóò ti mú ọkàn mi balẹ̀ òfin èsì wàhálà mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìfẹ́ tó fi mo dẹ̀ like ẹ̀ so the time méjì wá sí bí everything wọ̀nyí mo kàn like mo appreciate ẹ ojú dẹ̀ ní tiẹ̀ mo fẹ́ dà ká jọ ká wọ̀líwọ̀de ṣá ní ọ̀rọ̀ kan. Kájọ máa wọlé kájọ máa jáde. má dojú tì mí o mọ̀ fún ọmọ yẹn. Ó ní ká wọlé wọ̀de. Gbádùn àti máa wọlé ká máa wọlé. Kí ni orí pò gò? Torí mo ti ń fún ẹ ní ààyè kí màá ṣẹjọ máa sọ̀rọ̀ ládùúgbò kájọ máa ṣọ̀rẹ́ òun wá bí nígbà tó wù ẹ́ mò ń dá ẹ lóhùn ìwọ ń sọ fẹ́mi pé nǹkan ti ṣí ẹ́ àánú àwọn tó dẹ̀ ní ẹ ló ṣe mí yẹ kí n fi ẹ́ dára tó wù mí kó gbà lọ́wọ́ mi. Olóòtú lédè ní pẹ́ parí iṣẹ́ mẹ́ máa kó bẹ̀ òmìnira tí múùfù lẹ́fọ̀ àti múùfù síwájú o tó bá dẹ̀ ṣe tèmi security nìkan kọ́ mi ṣe o. Wàhálà ti mo ní iṣẹ́ mú èyí mi ṣe o. Ọ̀sẹ̀ sí
padà ọ̀sẹ̀ sí. kó dẹ̀ dó dẹ̀ ká go mo yóò ewu ayé bẹ́ẹ̀ nígbà yìí Jésù Kristi ló jọyọ̀ fi ó jíǹde dó ìyá kọ́kọ́ jẹ́ so mo mọ̀ fún wa ti accept mi later ló bá fi security yìí mi ṣe ọ̀gá security mi ṣe 1 2 mi dẹ̀ ní pẹ́ yìn iṣẹ́ security mi ní pẹ́ yìn security nà so mo fẹ́ move forward but next level mi lọ level yìí mi lọ mi fẹ́ announce ẹ̀ anybody àbí díẹ̀ nǹkan kan mọ̀ ló bá ṣe ti tèmi inú mi dẹ̀ á dùn but ló bá jẹ́ òfin ẹ̀ lè tòbẹ̀ inú torí ti bí wetí ju bọ́ yẹn àbí wetí ju ẹ̀ máa check ẹ̀ nálẹ̀. mo jẹ́ jambu orí ọmọ orí mi àdúrú mi ó sọ fún èmi pé. wọn náà ṣàlàyé ibi tó lọ tọ́gà bá dé o ẹjọ sí ẹsẹ ẹjọ pín ẹ sí. kó rẹ kó kú. wọn ṣàlàyé ibi tó lọ tọ́gà bá dé. ṣé wọn gbádùn. ó dà ọgbọ́n bẹ̀ kọ́gà dé ń bọ́ lọ sí ẹ̀ta ọ̀hún. owó ẹgbàá ṣé wọn náà tún máa sì ní bọ́ta. yes of course. àmọ́ àdá lọ́rọ̀ àwọn security láyé mi o kí ni mo papọ̀ pẹ̀lú security láyé mi kí ni tèmi pẹ̀lú security ṣé security wà nù sọ́ọ̀nù èmi ni mi ṣé kẹ́ẹ̀tì. olófẹ́ rí mi kí ni kò tó fẹ́ rí mi. actually sure inú mi ti ẹ̀rọ pọ̀ dùn pé mo pè é ó dẹ̀ bọ̀. sori o lè ti máa gbọ́ different news láti gbọ́ yìí wípé bọ̀bọ̀ ní ìyẹn o ó máa ń ṣe ṣìnà ó máa ń ṣe kíní kan ó máa ń ṣe gbà ṣé gbogbo time yẹn mo ti change mo ti yẹ tó mo burú gbà kan wípé àwọn máa ń ṣọmọ kan ṣe gbogbo ẹ̀ ṣe everything àwọn ìbọn mi dẹ̀ fi ṣìnà yẹn jọ ń gbà yẹn àwọn bàbá Fawaz Ìjayà Princess àwọn mo fi ṣìnà jọbọ èmi ti ṣe ìgbà tí mo rí ẹ I have 2 feelings for you ẹ̀ka sọ ìbọn báwo ni so bí mo ṣe bẹ́ẹ̀ sọ lọ èmi ní 2 feelings fún ẹ. hello kẹ́ntì rí. Mo kí ni ẹ lè máa. gbé mu lè máa lọ kí kórìbó kú mi ní kakó lọ. no nǹkan tí mo sọ kọ́ ni. kí wọ́n ètò kíyàn mi ń wé ètò tí mi lè mọ̀ sí. wọ́ ló ṣe irun bí òṣùká wèrè kó e bá tó o fẹ́ ká mú ọmọ yẹn mọ̀ ẹgbẹ́ kọ́nà o fẹ́ wó kọ́nà ọmọ lọ́mọ àṣírí ẹ̀ ti tú bó ṣe ló ṣe irun bọ̀ bí tọ́ bọ́ ẹ̀ yẹn wíkà etí tẹ̀ ẹ́ jẹ́ àbí ẹgbẹ́ bòbò lé náwó wọnú ẹ̀gẹ́ ẹ̀ dùn. kéde bóyin kẹkẹ bí èbó bí ike yóò ya àánú ẹ ṣe mí sórí bọ́ọ̀ ìwé rẹ̀ ẹ ṣe èèyàn gidi lé wọn bẹ̀ èèyàn 16 oníbọ̀ èdè fẹ́mẹ̀ náà lé wọn mú notice òjijì kò wọ́n ẹ notice 3 days ẹ ṣẹlẹ̀ rí 6 months ẹ ń kó yẹn 3 days ẹ ń kó wọ́n àdúgbò ìyá ọ̀sẹ̀ kó sí èèyàn mélòó ẹ bá ẹja láwọn fowó fẹ́ 12 people èèyàn ní ibi 16 ibi bẹ̀ 12 ní bá fẹ́ yọkú 24 people wèrè èdè ti fẹ́ ó wà tó àmú ẹ mẹ́bí ó fẹ́ mú ẹ ṣe bí almost 25 àánú ẹ ṣe mí láàrin just few months 24 people ọkùnrin ìwọ ọkùnrin skẹ́ṣẹ́ wéètò kí ìtumọ̀ ọwọ́ ìyó ra pẹpẹpẹ kí ìtumọ̀ ẹ̀ ìjọ gíyàn kí ìtumọ̀ ẹ̀ ṣé mo kún ọmọ ẹ̀dọ́ ọjà mi wà ká pẹ́fọ̀ ọtí ṣéǹjì bẹ́ẹ̀ gbọ́n ẹ ṣe yẹn dáhà pọ́kọ́nà pẹ̀lú ṣekúṣe àbí ṣe ṣàn pa ẹ̀gbẹ́ ìwé ìgbọ́ sí sítórì àbí ṣàn yìnbọn pa ẹ̀gbẹ́ ìjẹ́ ibi ṣe ìṣekúṣe káàkiri yẹn ẹ̀gbẹ́ ìlà ṣekúṣe ńlì sójà ṣàn pọ̀ ònúwọ̀ náà tún ra wọlé yẹn tó bá wẹ̀ ló má kún obìnrin kíákíá. so bí mo ṣe ń sọ àti ìgbà ṣàfẹ́ bílíìfù mi ju àwọn lọ ṣe understand. mi tẹ̀sẹ̀ ẹ̀dùnú ń lọ mi ní lọ màá tí ọmọ ẹ kú omi fẹ́ gbà ọ̀ṣẹ́ jẹ́ dọ́dà lọ sí lórí wọn kọjú sí lórí wọn lọ́wọ́ bukú ni ẹ. ọdún wàhálà èjì mèrè kọ́ lẹ́ẹ̀kọ́ sẹ̀gbọ́n yìí èmèrè lẹ́gbọ́n yìí èmèrè gidi. clark ọkọ̀ ètò. dájú òwò ẹ̀kọ́ ọkọ̀ fáráàlú tí ó kọ̀ọ̀kan adúpẹ́pẹ́ jẹ́ asáyé lónìí o àfọpẹ́ fún àfihàn fún ọlọ́ngbọ̀pẹ́ wa àmín Jésù olúwa ìwọ lọ́ba tó rọ́kan gbogbo ẹ̀dá mo fi rọ́kan tèmi náà lé ọ lọ́wọ́ dákun bá ń dáàbò rẹ bò àmín Jésù dáàbò rẹ bò èmi náà o àmín Jésù ìdílé tí ń bẹ lẹ́nu géètì bá dáàbò rẹ bò o olè àròlé ẹ̀mí mọ́jọ já wa o ṣàánú wa járàánú rẹ gbà o gbogbo ń tá jẹ tá mú lónìí ọlọ́mọ bá yà sí mímọ́ olúwa rántí èmi náà ní orúkọ Jésù èmi ìyàwó rọ́kàn olúwa bàbá rántí mi náà ní orúkọ Jésù rántí àwọn ọmọ mi lọ́fà ní orúkọ Jésù àwọn tí wọ́n rántí wá rú prayer olúwa yọ prayer point wọn kúrò lọ́nà olúwa gbogbo àwọn tó rántí mi nínú prayer tí wọ́n rántí àwọn ọmọ mi lọ́fà nínú prayer olúwa bá mi mú prayer point wọn bá mi jọ èdè. olúwa bí mo ṣe ń sọ lọ ààbò rẹ jọ́ dájú lórí rọ́kàn o jọ́ dájú lórí mi o jọ́ dájú lórí ìjímèrè kọ́ dájú lórí gbogbo wa o kọ́ ṣàánú wa kára olúwa ààbò rẹ tó dájú kó dájú lórí èmi àtinúkẹ́ náà ní orúkọ Jésù mo ní gbogbo àwọn tó dìtẹ̀ ọmọ rẹ olúwa bá mi gbógun tì wọ́n olúwa gbogbo àwọn tí ń fìtínà mi tí ń gbógun tì mí olúwa gbógun tì àwọn tí ń gbógun tì mí fìjà fáwọn tí ń wá
Amen. Tí o bá ná ní mi nínú prayer point Olúwa, throw away their prayer points in Jesus' name. Amen. Amen. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. 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 Ògo fólé ayọ̀. Mi ò gbádùn. Láwọ̀ òkú gan lé mi gan máa ṣẹ́rò bí ẹni skúrì. Ṣẹ́rò pé ẹni gan ṣìn, ṣẹ́rò pé ẹni wèrè tó mi ẹni gbòrè tó mi. Tinú sórí ẹ pé ká. Tá bá ń sọ̀rọ̀ wèrè wà láì wèrè yín, tí tẹ́ bá ń ka 0% ibi tí mo wà ó jìnnà gan. Ẹ wá ń ṣe prayer point, ẹ wá mọ̀ ọmọ ẹ̀ ń gbé mi setting. Ta ló ń wá prayer yín? Má mi ló bá sọ̀rọ̀ báyẹn. Ṣé ta ló kí ló báwo lè ṣe ṣú ọ̀pẹ prayer yín gan máa jẹ́ tẹ̀wọ́ gbà lọ́wọ́ lọ? Ẹ ń fi ọ̀tẹ̀ pray, ẹ wá fẹ́ kọ́ lóhùn dá yín lóhùn, Ọlọ́run lè dá yín lóhùn. Ó máa da prayer yín, ó máa da lù yín láyà because 80 for 30. Ẹ wò ó sìn, nígbà tẹ máa ṣe prayer bẹ́rìbẹ́rì tẹ fẹ́ ṣe yín sìn, ẹ wọnú yàrá. Èmi àtọkọ mi àti lera wálẹ̀ sórí bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ kó tá fẹ́ ṣe. Ẹ interrupt ẹni ẹ fẹ́ family prayer. Àṣẹ̀ṣẹ̀ ń pray nínú ilé wa ni, ẹ bọ̀ bá ṣe ń pray. Adé ọ̀nà yín, ọkọ mi nìkan lẹ wá pè. Ẹni kó bá bọ́ sitting room kó wá pray, èmi ìyàwó ẹ̀mí ìṣọmọ yín nìyẹn o. Ṣé prayer tó máa ṣe fún mi ṣé kò ní bá wọ̀ ni? Ó ti ìwà burúkú nìyẹn. Tó ẹgbọ́n nífẹ̀ẹ́ mi lọ́jọ́ máa pè wá lẹ́yìn ọmọ o, ẹ wá ṣe prayer. Invite mi mo dẹ̀ tún invite ara mi, mo jókòó síbi. Àṣé nǹkan tẹ́ fẹ́ ṣe lélẹ̀. Àtẹ̀tì invite mi ẹ wá ń pray fúnra yín. Ẹ tún máa rántí ìjímèrè at the gate. Ta ni ìjímèrè? Tani yẹ tani bàbẹ́ ìbólẹ̀ tí mo rí tẹ́ ń pray fún. Ẹ wá rántí mi, ẹ rántí àwọn ọmọ mi lọ́fà ìkànnì yín màmá. Tẹ́ bá rẹ̀ ni sọ fún mi láìkànnì yín. Ṣé kókó ló kọ́kọ́ dórí ni àbórí ló kọ́kọ́ dé kókó? Àbí omi làásà àti àtò tẹ̀yàn rìn? Ṣé ìwọ ọmọ kọ́ mọ̀ ni àbí rọ́kàn torí olókí ló dé tó yọ ní ayé lẹ́nu mi? Ẹ kọ́kọ́ ọmọ ọlọ́kan yẹn yóò mí ní obìnrin àwọn méjì o. Value wà lọ́dọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Gbogbo ibi tó fọwọ́ kàn lára yín, gbogbo ibi tó lò lára yín, tẹ́ ẹ lò fún lára yín, gbogbo ẹ̀ ló lò lọ́dọ̀ mi o. Yes, kí lẹ sọ ìtẹ̀mí kan tún ju tí yín lọ. Ṣé lo tọ̀dọ̀ yín ju 3 years lọ ni? Nígbà bá gba abẹ́ yín kọjá báyìí, ẹ̀kan ló gbà kọjá. Ṣé mo ìwà tó ti kọjá bí? Àyà yín tó mú tẹ́fà kàlẹ́ mọ́ rẹ̀, ọmọ ìyá mi tó mú dọdún 3 lọ ni. Ó sì mú dì sí bó ṣe wà yìí. Ó sì mú dì sí. Ẹ̀dẹ̀ máa kàrà mọ̀. Bí ẹ ṣe ní value lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ mi gan. Value tèmi gan ó le ju tiẹ̀. Ara tiẹ̀ sóde fingerprint. Máa ya. Fingerprint kéyìí o, calculator lára eléyìí o. Calculator ni o. Òní mítà eléyìí ò ní mítà. Bó tẹ ṣe wà ibi tó máa kú sí ló wà yìí. Kí ló dé ẹ̀dẹ̀ máa kàrà mọ̀ mọ́dá wùdù ẹ̀. Ẹ bá wa náà bímọ rí. Tó yẹ kẹ́ mọ délé lóhùn. Àníkà fi sẹ́nu. Oyè ọdún tó lè ṣì tún máa lò ń bẹ̀. Ọlọ́run ló ṣì mọ̀. Ká fi sẹ́nu, ká dákẹ́ yóò. Ọ̀rọ̀ tó bá dorí àgbà kodo. Ìjímèrè àbí láńgídò lẹ pé gan yóò ti gbàgbé pò ń jẹun. Ń àwa fọmọ ọlọ́mọ ẹlẹ́kọ̀ọ́ mọ́ jẹun. Ẹ má bínú, ó yẹ kẹ́mi náà sọ palẹ̀ mú ṣe kankan lókè. O ti mọ̀ pé bẹ́ẹ̀mi náà bá rí ohun ní jẹ. Tó dé mọ̀ pariwo rẹ látàárọ̀ gan-an kọ́ mọ́ bá tutù kọ́ mọ́ bá tutù. Ẹ rọra ń bẹ̀yàn. Tinú. Ẹ pẹ̀lẹ́ kó jíjẹ kó mímu. Ó yẹ wá jẹun. Baby boo, ṣé nǹkan tó wá ṣe ń ṣe wọ́dà? Ìwọ sáwá jẹun bíbẹ̀ wá lè pè mí pé bébí o, wá fi nǹkan ata sẹ́nu. Ó yá wá jẹun. Èmi ò tiẹ̀ jẹ, torí tó bá fẹ́ kí n jẹ ni wàá ti invite mi kó tó wá jókòó tó mu tambi. Ó ń gàn jẹ́jẹ́. Mo bí pọ̀nrípọ̀n gbá rẹ̀ dákọ̀jẹ́ ló ń jẹ tèmi sè kò jẹ́jẹ́. Mo ní kí wọ́n dágbére fún ẹ pé mi ti lọ bí tí mo sọ pé mo fẹ́ lọ yẹn. Ṣé rí màmá? Àwọn ẹ̀mí tó máa ń bè mí ló ń gbà mí, wọ́n kò lè ní dákẹ́ fún má dá lóhùn. Ìgbà mi wá fún mi gbọ́ wa ni dá lóhùn yẹ kó mọ̀ gbé débẹ̀. Sòrú ẹ̀mí ẹ̀ ló ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ sí pé kí n ṣe kí ni kí n gbé yín débẹ̀ màmá. Màmá kò sí bàbá ńlá anybody. Mo tún repeat ara mi. Kò sí bàbá ńlá kú anybody tó máa sọ pé kí n má fẹnu kọ oúnjẹ yín tó bá wù mí jẹ. Oúnjẹ tèmi ṣe. Tí nǹkan tó fi ń ṣe èèyàn, ṣé bẹ́ẹ̀ ilẹ̀ bí wọn kàn? Kí ló ṣe mí tí mi lè jẹ oúnjẹ yín? Èyí ṣà ń jẹ tèmi. Tí bá dáná fún lóko ẹ̀yin jẹ́ ń bẹ̀ náà. Kí ló wá fẹ́ mú mi tèmi ò ní jẹ tiyín? Àjọ ni rọ́kàn ni. Ẹ má lọ máa rò mọ́ mi. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀ mo sáré. Ó máa lọ. Fine tí ò ní kọsẹ̀. Kí ló fi ń ṣe èèyàn? So èmi ń jáde ni mo ní kí wọ́n jọjú sí ẹ kú jíjẹ o àsọkalẹ̀ ayọ̀ aṣara yín lóore ẹ ṣe aṣara rí dín èmi ò tẹ́ jẹ irú àwọn kan bá ọlọ́ọ̀ni jẹ́ ń bá wọn jẹ́ bẹ́ẹ̀ ni èmi ló ń tèmi o. Òun lọ́nà ò jẹun. Ó dáa. Àní ò jẹ́jẹ́. Èmi ló ń bá wù ú. Ti bẹ̀yìn ẹgbàá yìí. Mo ti gbọ́. Ẹran yẹn tó. Ẹ ṣe mú sí náà.
kí irú sọ èyí bẹ Ọlọ́run o ga bùjúlù ẹ jẹ́ kí bẹ Ọlọ́run èyí mi bẹ yo. Èyí ìmí ìjẹ ìsìgbà ìjẹ ìgísà ìràn mi ò fi hàn jábọ́ Ọlọ́run. Irú sọ bẹ dédédédé rùn bẹ Ọlọ́run. Ó bọ́. Màmá ọmọ jẹbẹ yóò. Ẹ tí rí nǹkan kan. Ẹ tí kí ló mú ẹ? Ṣé táyà ni wọ́n fọ́ọ̀tì látẹ̀kan tó dẹ̀ mọ̀ pé mò ń jáde kí ló ṣe ẹ́? O kọjá ní ìrújú mọ́tò. Mo ṣe mí ojú mọ́tò lọ. Kí ló mú ẹ? Ṣìmẹ́ sọ pupupupu káàkiri bẹ́ẹ̀. Ṣìmẹ́ sọ yìí. Òun sọ pupupu. Ṣàlàfíà tayọ̀ ṣàlàfú yẹ. Ààrẹ fúyẹ́ o. Tó ṣì ń lọ mi mọ́ inú mi bẹ́ẹ̀. Mọ́mọ́ yàgbé sílẹ̀ fọwọ́ kó kínní fọwọ́ gá ìdí ẹ̀. Mo ní láti pa òdì mọ́. Pẹ̀lẹ́ jọ iṣó tó ń sọ yìí ṣé púpù ló ń ṣe ni àbí gbàù báwo ló ń ṣe. Tó bá ṣe gbàù bá sàn iṣó lóòrùn èsì rùn mi mọ̀ fi iná mi jẹun ti jáde. Sórí jẹ́ ìsọ̀kọ̀. Ǹdẹ̀ ti tọ́lẹ̀tì pa. Àwa fẹ́ tọ́lẹ̀tì kù. Jẹ́ ìsọ̀kọ̀ fún ẹ. Sórí àwọn alátẹnujẹ bíi tiẹ̀ nǹkan tó dún wọn máa ń rí lójú ẹ̀rù. Nígbà tí òun bá bá oúnjẹ tí ò mọ súra oúnjẹ yẹn. Ó máa túbọ̀ tán oúnjẹ yẹn. Ìṣẹ̀kọ̀ orí oúnjẹ kó dẹ̀ rò pé kí ni àtúbọ̀ tó ń jẹ tí mo fẹ́ jẹ òní rò akọ́dédé lanu gbà wà á dẹ̀ jẹun. Nígbà ọjọ́ fàwọn ó ṣe ṣé máa dájú ká bí òfin kéyìí náà. Àbí half spoon lásán ló sọ gbogbo yín dáradára yẹn o. Mẹ́gẹ́tì wọn mà. Half spoon lásán tó bá jẹ́ full spoon kọ́ bá lè ṣe máa ṣe ẹ máa lance hospital. Ó kò yẹ pé bí mo ṣe wà mo ní ẹ̀mí Ọlọ́run ni mo ní ẹ̀mí Ọlọ́run mi dẹ̀ jẹ́ kí ẹ̀mí èèyàn kó tọwọ́ mi but if not half spoon ló sọ gbogbo yín di roborobo yìí. Bábí Ṣúgẹ̀tì ṣe kínní kínní. Spoon. Ìmú ojú jábọ́ yìí. O tí rí nǹkan kan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìkan tí o ti ṣe kínní. Half spoon lásán tó bá jẹ́ full spoon ẹ̀ mọ́ bí tára yín kù sí kó bá ń Ṣúgẹ̀tì. Ṣúgẹ̀tì fún mi. Má jẹ́ dànù o má jẹ́ jábọ̀ kó fọwọ́ kó nǹkan ẹ o. Ṣúgẹ̀tì kó gbé bọ́kẹ̀tì wòrò kúrò lẹ́gbẹ̀ẹ́ mọ́tò fún mi. Kò sí òye kò sóhun tójú òní rí. Mo ní kò sí sóhun tójú òní rí. Àìrìn jìnnà lára bùkẹ́ ọ̀kẹ́rẹ́ o. Bọ́dẹ̀ bò ààrẹ ràn tó súnkẹ́. Oyè Ọlọ́run oyè Ọlọ́run yẹn èso káàkiri inú níbi Ọlọ́run. Kẹ́sì rí o. Báwo ni? Mo wà ókè. Níbo lo ti ń bọ̀ tó ń jábọ̀? Ọ̀rọ̀ ìfẹ́ kan a fẹ́ sọ fún ẹ̀ náà ẹ̀ ṣe ọ̀rọ̀ ìfẹ́ a fẹ́ tò. So mo sáré lára oúnjẹ yẹn so ó ní reason why yìí mẹ́fẹ́ mú jẹun nínú ilé but reason mẹ́fẹ́ fi jẹun nínú ilé òní òdin lára oúnjẹ lórí akátó ń pa ẹ̀ later bá fọ̀rọ̀ relationship oṣù fẹ́ gbà kó mi àtò yẹn later. Kí ló mú ẹ tó ń di ọwọ́ mú tó ń di ọwọ́ mú? Lójú ti kà lọ́lé. Ṣé ò ń pọ̀fọ̀ ni? Lójú kà lọ́lé. Ẹ̀mí ń lù ẹ ni. Kí ló ṣe ẹ́? Wọ́n ti lọ bọ̀bọ̀ yìí wọ́n ti lọ gbá ẹ. Ọlọ́run irú kí èyí bẹ Ọlọ́run èmi kẹ́ yàgbẹ́ tọ̀sán tòru bí yẹn yàgbẹ́ ṣáṣá déyẹn kẹ́ yàgbẹ́ déyẹn sóṣì mẹ́ èso kálídùmẹ́ yàgbẹ́ kiri bẹ Ọlọ́run iná ètò dùn olúwa yìí bẹ oh God irú kí èyí bẹ Ọlọ́run kí rẹ́dẹ̀rẹ́dẹ̀ yìí mẹ́kọ̀ọ́ ara mi síbi látàrí fọ̀fẹ́ mo jẹun ṣáná fẹ́ pa mí náà líbe ṣáná fẹ́ pa mí mi dà ní yìn òṣèré náà bẹ Ọlọ́run ṣé mi ní yìn òṣèré náà bẹ má lè yìn òṣèré náà rí kí mi fẹ́ ká ṣe ṣé ìyàdẹ̀ ní jẹ mí bẹ Ọlọ́run tó ti wá sú mi bẹ Ọlọ́run tí wá sú mi bẹ yòó.
ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o ẹ kúlẹ̀ ẹ pẹ̀lẹ́ àlàáfíà tayọ̀. Ìwọ náà là ń dúró dé o. Èmi kẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí la rí gbọ́. O ní kí ló dé? Ṣé bí kí ojú ó lè gbọ́ràn lè sọ lójú ọmọ ẹ̀? Gbogbo tó sí pátápátá ìsọ́ọ̀tì ẹ̀ nínà. O mọ̀ mi bọ́n ṣe wà ẹ́ wọ́n ti wọ tọ́lẹ̀tì ní 10 times lénìí. Èmi ti lọ sí tọ́lẹ̀tì lẹ́ẹ̀méje. Iṣẹ́ ọwọ́ ẹ̀ náà dẹ̀. ń bọ́ màmá èyí lọ tó lé lẹ́ẹ̀mẹwàá lédè jókòó báyìí táṣọ òbọ̀ ọlọ́run yìí ẹbí yíyí gan ni o lẹ́sìn jókòó lè tèrètè ẹ̀rù ẹ̀fọn. O tún wá sọ wọn dọmọ yẹ ká sọ bọ́ lọ́rùn ọmọ yẹ wọn kọ́mọ yẹn rìn òwò jà bí. Obìnrin yìí. ìwọ bíbí mi ìwọ náà ẹ̀ẹ̀méje ọlọ́mú láì sísẹ̀mì ó sì wá ń bẹ̀. ń gbọ́ iṣẹ́ wo ni mo fi ran ẹ̀jà rẹ o. Nígbà yín a fẹ́ jáde ní academy fọ mọ́tò àwọn wa bá mi fọ̀ fi mo gba ráìsì mi gbà mi jẹ́ ṣáà ti bọ̀ mi ṣe ni at the end of the day fi half spoon amusin oògùn yàgbẹ́ òfin ní ẹ fi so káàkiri pupupu ẹ bèrè question irú so tá à ń so ń gbà yẹn náà òfin kí irú so yẹn ń so pupupu là ń so. gbẹ́nu òṣì dànù kó gbẹ́nu òṣì lọ tí má sọ pé half spoon tí bá ní kínní ó mọ̀ bóyá half spoon ní yọ ni mo ń sọ àbí tata. ẹ fi so àwọn fi so sìn for fi so pupu àbí irú so. màmá kò lè yé yín kò ní ṣọ̀tẹ̀ wà yẹn ó ṣe gan. Tẹ́rí bébì bí màmá dáwọ́ èrè ìlú àwọn tó wọ́n lò mo rí pé màmá ń dáná nínú kíchìn náà báyìí n bá dé tèèsì oúnjẹ wà pé màmá àwọn pàtí náà ti fi iyọ̀ sóúnjẹ màmá wọn fi house sí nǹkan tó máa sọ fún màmí ẹ̀ bọ́dọ̀ ti rí kíní ta ló fògùn yàgbẹ́ tó ń jẹ. tẹ́bi àwọn bí ìnáwó àfọ̀fì kí irú sọ yìí mẹ́rin sọ àti àwọn èèyàn ní sọ pupupu. bẹ́ẹ̀ni oṣù látọ̀ náà fògùn yàgbẹ́ sí kíní. Tinúkẹ́ màmá Tinúkẹ́ oògùn yàgbẹ́. Wọ́n bèrè wọ́n fún. àwọn sẹ́yìn náà sọ ni bẹ́ẹ̀ni kan lẹ́yìn yà kí ni kí ni èmi. Yes sir, with deep respect sir. Mo fẹ́ fi iṣẹ́ alẹ̀ mo fẹ́ ká lọ mí ṣiṣẹ́ last time àmì ò nà mí bí apá ẹ̀ èjì mi dín níwọ̀nba so now oògùn yàgbẹ́ so third time bí ló má jẹ́ fi heart mi. tí wọ́n tẹ́ heart yẹn sílẹ̀. Thank you sir. Àdìkà lọ mí ṣiṣẹ́ mọ́. Ó dà bọ̀ tá ló ní ìdìrú ẹ̀ àti ẹ̀túwẹ̀. Ẹ ṣé sir. wọ́n ní kọ́ lọ́yà àwọn ọlọ́run mi lò ó gbọ́dọ̀ wá bẹ̀. Ngami ẹ rọra wo. Ẹ mama àwọn òbí wọn ọmọ ti bẹ́ẹ̀ yàgbára ó gba àbọ̀ ìkànnì lágbàlagbà wọ́n lè dìde bẹ́ẹ̀ yóò tẹ̀lé dìde kó. Fún ilé ló ṣòkòtò tó lókùn mọ́. ọkọ ni mo lọmú tí yẹn gbogbo yẹn lọmú tí yẹn kí ni. Mami ọ̀dọ̀ yín ni kẹ́ ẹ lo ẹjọ́. Kò sí o kò sóhun tójú òní rí